الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد الصادق الأمين وعلى آله وصحابته أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala fún àǹfààní tuntun tí ó fún wa láti tẹ̀síwájú lórí àlámọ̀rí tí a yanjú nínú tí a rí pé ó ṣe pàtàkì púpọ̀ kí a bára wa sọ nítorí wípé tàbá kúrò láyé yìí tán ibì kan là ń lọ so ọ̀rọ̀ nípa ibi tá à ń lọ òun náà lọ̀rọ̀ tí à ń bára wa sọ ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ nípa ìjọ Ahmadiyya tẹ́ ẹ̀ bá gbàgbé ibi tí mo bá ọ̀rọ̀ náà dé nínú fọ́nrán yìí tí ẹ gbọ́ kọjá lọ òun náà ni wípé mo wà nínú tírà Ghulam Ahmad èyí tó pè ní Hakikatul Wahyi níbi tí mo ti ń fìdí ẹ̀ múlẹ̀ ní page 444 ni mo wà báyìí níbo tí mo ti ń ṣàlàyé wípé níbi tí mo ti ń jẹ́ kó yé wa wípé ìjọ Ahmadiyya wọ́n fi ọ̀rọ̀ àpilẹ̀kọ èyí tí ó sọ wípé àwọn ò kórìíra ẹnìkankan gbogbo ayé làwọn nífẹ̀ẹ́ èèyàn bá máa jẹ́ mùsùlùmí èèyàn bá máa ṣẹbọ kò sẹ́ni tí àwọn kórìíra ń títí wọn lókun ìgbà tí èèyàn bá ti yọgí sáwọn gbogbo yẹn làwọn nífẹ̀ẹ́ sí mo ti jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ náà ìsọkúsọ ní kódà nínú àkọọ́lẹ̀ ànábì wọn ti ṣe ànábì Ghulam Ahmad. bákan náà torí náà ńkọ́ a ò gbọ́dọ̀ gbẹ̀tàn má láwùjọ wa kí Ahmadiyya máa sọ wípé love for all hatred for none òun náà ni akọ́mọ̀nà àwọn onímọ́tò àwọn àbó onílógó àwọn ìsọkúsọ òun náà ni a ò gbọ́dọ̀ gbà. mo ti jẹ́ kó yé wa gbangba wípé Ghulam Ahmad inú ẹ̀ á máa dùn sí gbogbo aburú tó bá ṣẹlẹ̀ lórílẹ̀ táwọn èèyàn kan máa ń jìyà àbí tí àdáwò kan kàn wọ́n ó yá bí ilẹ̀ rírí tá ń pè ní earthquake àbí kẹ̀ tí àjàkálẹ̀ àrùn tó ń ṣẹlẹ̀ nílùú kan inú Ghulam Ahmad máa dùn á ní àwọn aráàlú yẹn tó fà tọ́lọ̀ fi ṣe bẹ́ẹ̀ fún wọn ni pé nígbà tí wọ́n kọ́ tọ̀hún irú ohun bẹ́ẹ̀ náà lárí táwọn ọmọlẹ́yìn yẹn náà fi ń sọ̀rọ̀ lásìkò títí wa yìí náà ẹ jẹ́ ká tẹ̀síwájú ní page 444 yẹn ẹni onípọ̀n ni Yorùbá ní àti gbọ́pọ̀n. yakulu ba'dul jahala Ghulam Ahmad sọ pé àwọn kan náà àwọn aláìmọ̀ kan sọ pé inna mu'zama an-nas fi Europa wa America yajhaluna hatta ismak. Ghulam Ahmad sọ pé àwọn dìde nìkan sọ wípé nígbà tó sọ pé Ọlọ́run rán sí gbogbo àgbáńlá ayé nísìn torí Ghulam Ahmad claim pé Ọlọ́run rán sí gbogbo àgbáńlá ayé àwọn òmẹni tó Ọlọ́run rán sí gbogbo àgbáńlá ayé tó kọjá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n àtúnfi ti Ghulam Ahmad yìí náà Ànábì fèkì àwọn èèyàn wá sọ fún mi pé ó sọ pé Ọlọ́run rán sí gbogbo àgbáńlá ayé oníṣìkò síbi tó rúkọ ẹ̀ òde àwọn ará Europe wọn àmà gbọ́ nípa wọ Ghulam Ahmad bẹ́ẹ̀ làwọn ará Amẹ́ríkà wọn àti ẹ̀gbórúkọ ẹ̀ falimada ohliku bizalazili walbarakini tó bá yẹ pé torí wípé ó ṣe wá sí fáwọn ará ilẹ̀ India wọn àwọn àgbà ẹ̀ gbọ́ gẹ́gẹ́ bí Masih Maud òun náà ni àjàkálẹ̀ àrùn ṣe ń ṣẹlẹ̀ nílùú wọn òun náà ni hurricane fi ń ṣẹlẹ̀ nílùú wọn bákan náà òun náà ni ìjàmbá ilẹ̀ rírí ilẹ̀ rúru ló fi ń ṣẹlẹ̀ ní ìlú wọn ó dà àwọn ará Amẹ́ríkà àtàwọn ará Europe àwọn ò gbọ́ orúkọ ẹ̀ wọn ò gbọ́ orúkọ ẹ̀. Ghulam Ahmad fèsì ó ní wal jawabu ala dhalika anna ahula innas ó ń fèsì sí ẹ̀sùn táwọn kan fi kàn pé nígbà tó ní gbogbo àwọn àdánwò tó ń ṣẹlẹ̀ nílẹ̀ India yìí torí pé ara India kọ ohun ẹni àwọn èèyàn wá sọ pé ó dáa irú ẹ̀ ń ṣẹlẹ̀ ní Europe náà irú ẹ̀ ń ṣẹlẹ̀ ní Amẹ́ríkà gbogbo tó bá ń bá àwọn ará Amẹ́ríkà ará Europe nínú àdánwò ṣé torí tiẹ̀ náà ni ìwọ Ghulam Ahmad ó ní wal jawabu ala dhalika anna ahula innas ohun tó ṣẹlẹ̀ ó lé sí ọ̀rọ̀ yẹn òun náà ni pé àwọn ará Amẹ́ríkà ará Europe tẹ̀ ń wuyì kanu mustahiqin li yunazzala alayhim adhabun bisababi kasrati zunubihim wa amalihim sayyi'ah ó láwọn ará Europe àwọn ará Amẹ́ríkà tẹ̀ ń sọ wọ̀nyí wọ́n lẹ́tọ̀ọ́ kí Ọlọ́run rọ òjò yà lé wọn lórí nítorí ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ wọn nítorí àwọn iṣẹ́ ọwọ́ wọn tó burú walakin Allah ta'ala ajjalahu ṣùgbọ́n náà wọn bá lè kí ọlá ó yẹ kó ti pa wọn nù tẹ́lẹ̀ torí ẹ̀ṣẹ̀ wọn àmọ́ Ọlọ́run wá postpone ìyà tó yẹ kó fi jẹ àwọn ará Amẹ́ríkà àtàwọn ará Europe ẹ máa gbọ́rọ̀ lẹ́nu Ghulam Ahmad anabi love for all anabi tó nífẹ̀ẹ́ gbogbo ayé anabi Ghulam Ahmad ó ní walakin Allah ó ní Ọlọ́run postpone ìyà tó yẹ kó fi jẹ wọn ní hasba sunnatihi nítorí ìfẹ́ àti ìlànà Ọlọ́run gẹ́gẹ́ bí ètò Ọlọ́run ila ba'sati nabiyyin Ọlọ́run para Europe rí àtàrà Amẹ́ríkà kò fìyà jẹ wọn kò ní kí ilẹ̀ rírí kó pa wọ́n dànù kò ní kí earthquake kó kọlù wọn kò ní kí àjàkálẹ̀ àrùn máa jà láàrin wọn títí ìgbà tọ́lọ́run fi gbé òun dìde gẹ́gẹ́ bí ànábì wa hina bu'itha dhalika ànábì ìgbà tọ́lọ́run wá gbé ànábì dìde sí ayé tó rántí gbogbo àgbáńlá ayé ìyẹn òun Ghulam Ahmad ànábì wa wasalat da'watu ila tilka al-umma
tí ìpèpè òun sì dọ́dọ̀ àwọn ará Amẹ́ríkà àtàwọn ará Europe bí wàsítọ́tì ulufil i'lanat wal majallat. báwo ni Ghulam Ahmad ṣe dé Amẹ́ríkà, báwo ló ṣe dé Europe? kò kú travel lọ bẹ̀ rí. ó ní nípasẹ̀ àwọn ìkéde tó ń fi ránṣẹ́ sí wọn pé ẹ̀yin ará Amẹ́ríkà ẹ gbọ́, ẹ̀yin ará Europe ẹ gbọ́ o, ànábì ìgbà tọ́lọ̀ rán sí yín òun lòun Ghulam Ahmad ẹ gbà fóun o, tẹ́ ẹ lè là, ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀, ayé ti fẹ́ parẹ́ o, tẹ́ ẹ bá gbà fóun tì yín ó bàjẹ́. ó ní látara àwọn ìwé ìròyìn èyí tí òun ní ká bá wọn kọ̀rọ̀ sí nílẹ̀ Europe, òun náà lòun fi múṣẹ́ Ọlọ́run dógóńgó, òun ti pè wọ́n náà nìyẹn. hanal awan, ó nígbà tí ànábì náà tó ti jíṣẹ́ ìyẹn òun Ghulam Ahmad tó ti jíṣẹ́ òun fún wọn, hanal awan, àsìkò tí wá tó an yu'aqabu ala jara'imihim, àsìkò tí wá tó kọ́lọ́n wá fi ìyà kó fi ìyà bá tí wọ́n jẹ́, kọ́lọ́n jẹ wọ́n níyà nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ wọn tó pọ̀. wa minal khata'i tamaman, Ghulam Ahmad sọ pé àṣìṣe ni kódà àṣìṣe pátápátá gbà ní alqawlu inna ahla Europa wa America yajhaluna at-tasmi, àṣìṣe ní ọ̀rọ̀ sọkúsọ òní kéèyàn sọ wípé àwọn ará Europe àtàrà Amẹ́ríkà wípé wọn mọ òun Ghulam Ahmad, ó ní sọkúsọ ní isla yakhfa ala adil munsifi annahu qad mada nahwa 20 aman ala tiba'ati 16,000 i'lan bil injilisiyya, torí pé ó ti tó nǹkan bí ogún ọdún sẹ́yìn nísìnyí tóun tẹ àwọn ọ̀rọ̀ kan pépà kan fún ìkéde láti lè fi ránṣẹ́ sáwọn èèyàn ní ilẹ̀ Europe. pépà táwọn tẹ̀ náà ó ló tó nǹkan bí 16,000 ní pépà náà, àwọn tẹ̀ pẹ̀lú èdè òyìnbó bizikiri dàwáyà, tóun sì sọ iṣẹ́ tọ́lọ́run fi rán òun sí gbogbo ayé wípé òun ni mẹsáyà wọ ẹgbà fóun, òun lànàbí wọ ẹgbà fóun, òun lànàbí gbẹ̀yìn, òun ni Mahdi wal adilla, òun sì mẹ́rin wá nínú àwọn pépà náà wà wúzìn àti fi Europa wa Amẹ́ríkà, wọ́n sì ní kí wọ́n bá wọn pín, wọ́n distribute àwọn papers náà, àwọn handbills náà ní Europe àti lamẹ́ríkà, ẹ̀rọ ànábì ànábì oní handbills, ànábì oní handbills. summa zallatil i'lanat al-mukhtalifa aidan tuwazza'u min hin li akhar, ó ní yàtọ̀ fún yẹn àwọn ìkéde míì náà tún tẹ̀lé lọ́tún àti lọ́sì. àkọ́kọ́ náà nínú ó ti di àṣà Ghulam Ahmad, ntí ò kọ yóò lóun kọ bí ti wí nìyẹn, ó lóun fi oníranran ìwé léyìí tí kò fẹ́ ló ń kà, òun fi ránṣẹ́ sí gbogbo ilẹ̀ lárúbáwá náà pé ẹ̀yin lárúbáwá ẹ gbọ́dọ̀ gbà fún mi, ànábì mi ló dé yìí, bí tí sọ nìyẹn. tábà padà débi ọ̀rọ̀ akadébi Ghulam Ahmad máa sọ díẹ̀ mbẹ́ lábala yìí. ntí ò kọ alóhùn kọ, ntí ò fi ránṣẹ́ alóhùn fi ránṣẹ́, òun gbé àwọn èèyàn dìde, èèyàn mélòó ló gbé dìde, kí lórúkọ wọn àgbọ̀ kankan bẹ̀, yóò kàn máa kílèmù ntí ò ṣe. ó lè lóhun ti tẹ̀wé 100,000 kò tiẹ̀ sí iye tí ò tiẹ̀ ń kílèmù ti tiẹ̀. ó láwọn ìwé náà wọ́n ti pín káàkiri ìlú àwọn Europe, ìlú èbó, ìlú aláwọ̀ funfun àti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú èdè òyìnbó tí wọ́n gbọ́. torí náà ńkọ́ famani alladhi yumkinu an yaqbala ma'da hadhihi ad-di'ayati al-mutawasilati منذ أكثر من 24 عاما أنهم يجهلون حتى اسمه. ó ní ta ló wá kù tá a fẹ́ gbà lẹ́nu ẹ̀, bóò lẹ́nìkan ṣe wá fẹ́ sọ wípé àwọn ará Amẹ́ríkà wọn mọ òun Ghulam Ahmad, ó ní wọ́n mọ òun. torí náà ńkọ́ ìyà tó ń jẹ wọ́n nísìnyí, ìyà tó ń jẹ ará Amẹ́ríkà àtàjàkálẹ̀ àrùn tó ń jà láàrin wọn àti àìsàn àti àdánwò ilẹ̀ rírí tó ń bá wọn níṣì torí wípé wọ́n ṣàìmọ̀ kan nítorí òun ti jíṣẹ́ fún wọn. Ọlọ́run sì sọ pé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula. Ghulam Ahmad sọ pé òkodo ọ̀rọ̀ òun náà ni wípé àwọn tó gbọ́ nínú wọn wọ́n gbọ́ wọ́n sì di jama wọn. balil haqq anna ba'dahum qad dakhalu jama'ati aidan. ó nínú òótọ́ ọ̀rọ̀ òun náà ni wípé a rí nínú àwọn ará Europe, ará Amẹ́ríkà yìí tó já sí pé wọ́n gbà fún Ghulam Ahmad. so bí tí wí òun náà nìyẹn, a ní ẹ̀yin lẹ́yìn ò gbà fún mi. bí tí ṣe fáàrí náà nìyẹn pé gbogbo ayé ní sọpọ̀ yẹn wọ́n ti gbà fún òun láwọn tó ń tẹ̀lé òun ní Maka, òun ní Medina, bí Ghulam Ahmad ṣe sọ nìyẹn. nígbà tí ò lẹ́nìkan ṣe bẹ́ẹ̀ rí inú lẹ́tà kan tí kan náà ọmọlẹ́yìn ẹ̀kọ́ lẹ́tà sí láti Egypt wípé ìwọ ọ̀gá gbogbo èèyàn ní Egypt wọ́n ti dọmọlẹ́yìn yín, àwọn tó ń tẹ̀lé yín ní Egypt òǹkà wọn ṣe déédéé òǹkà yẹpẹ́ ilẹ̀ àtàwọn òkúta wẹ́wẹ́wẹ́ abẹ́rẹ́ irọ́ burúkú àfi bí ẹni pé gbogbo ilẹ̀ Egypt náà ti táìsì kò wá sókúta, kò wá ju bí àwọn òkúta bíi mélòó báyìí lọ. ṣé ọ̀rọ̀ yẹn ò ti fi hàn pé irọ́ burúkú nìyẹn? Ghulam Ahmad lẹ́ni náà kọ lẹ́tà sí òun láti ilẹ̀ Egypt, ó sì tẹ lẹ́tà náà síta wípé òun rí lẹ́tà kan gbà nísìnyí láti Egypt o. ní tó ń ṣẹlẹ̀ ní pé Ghulam Ahmad ló fabricate lẹ́tà náà. báwo ni dìndìnrín yẹn kàn ṣe wá sọ pé gbogbo mọ́sárì ló ti tẹ̀lé yín, ló ti dọmọ lẹ́yìn yín? èèyàn mélòó kódà títí dàsìkò tá a wà yìí gan, èèyàn mélòó ló ń jẹ́ Ahmadi ní Egypt? bóyá a bá rí wọ́n bá pọ̀ wọn ò lè tó 2000, wọ́n pọ̀ tán nínú ìlú tó súnmọ́ bí 100 million people. so tòun ti bẹ́ẹ̀ náà èèyàn díẹ̀
òun náà ló gbà fún Ghulam Ahmad. ẹ wá wò gbà tó ń sọ lọ́hùn tó ń ka lẹ́tà kan síta wípé wọ́n láwọn tó tẹ̀lé òun ní Egypt wọ́n ti pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀pẹ́ ẹlẹ̀ wọ́n sì pọ̀ gẹ́gẹ́ bí àwọn òkúta wẹ́wẹ́wẹ́ ẹ̀rí. ànábì ó dèdèrìn débi wípé kò tiẹ̀ ń ro làákàyè lórí nǹkan kan kó tó gbé jáde. bí dídìrín kan bá kọ lẹ́tà sí ẹ láti Egypt bẹ́ẹ̀ tó fabricate ẹ̀ sóyẹ kóhun tó péré lánàbí Ọlọ́run kó karú lẹ́tà bẹ́ẹ̀ síta ẹ padà máa gbọ́ nípa lẹ́tà náà àti kí lórúkọ ẹni tó kọ lẹ́tà náà sí. Ghulam Ahmad sọ pé ńgbà tára Europe tí wọ́n ti mọ̀ wípé ànábì Ọlọ́run lòun torí pé òun ti jíṣẹ́ òun ti ránṣẹ́ sí wọn ó ní wa alawatan ala dhalik ju gbogbo ẹ lọ ya'rifu al-jami' oníkálukú ló mọ̀ pé anna tufana nuhin qad ahlaka aidan ulaika alladhina lam yasma'u hatta bismihi ẹ rí omi ẹ̀kún omi tọ́lọ̀ fi pa àwọn ọjọ́ Nuhu rẹ̀ kì í ṣàwọn tí wọ́n Nuhu jíṣẹ́ fún nìkan lẹ̀kún omi náà parẹ́ kódà àwọn tí ohùn Nuhu dọ́dọ̀ wọn ẹ̀kún omi náà ó pa wọ́n rẹ́ torí wípé ọ̀rọ̀ Ọlọ́run ti sọ wípé wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula Ọlọ́run ní àwòfin ní fi ìyà jẹ àwọn ọjọ́ kan títí tí a ó fi rán òjíṣẹ́ sí wọn láti ṣàlàyé fún wọn. wàlúwàdẹ Ghulam Ahmad tẹ̀síwájú ó ní ó ti wáyé gbangba nísìnyí wípé anahu lam yub'ath fi Europa wa Amẹ́ríkà rasulun wípé Ọlọ́run ò gbé òjíṣẹ́ kan dìde ní Europa àti lamẹ́ríkà fal adhabu alladhi nazala alayhim kana ba'da da'waya faqat ìyà àti ìbínú Ọlọ́run tó sọ̀kalẹ̀ láwọn ará Europe lórí ó sọ̀kalẹ̀ lé wọn lórí lẹ́yìn ìgbà tí mo jíṣẹ́ fún wọn wípé èmi ni mẹsáyà tọ́lọ́run rán wá gbogbo ayé là ẹ gbà mí gbọ́ o kẹ́ má bàa ṣòfò ìdí nìyẹn tí àwọn ìbínú Ọlọ́run náà fi ń sọ̀kalẹ̀ lé wọn lórí abẹ́rẹ́ bí lẹ́jọ́ torí Ghulam Ahmad lè ṣe ń jó ní Europe bí ẹ̀kún omi ṣẹlẹ̀ torí Ghulam Ahmad ni kódà bí epo bá wọn torí Ghulam Ahmad ni abẹ́rẹ́ nǹkan báyìí èyí dáwà náà tó ń bá wa náà Nàìjíríà náà lé nìyí náà ọ̀wọ́n epo àtàìlọ́dédé ètò ìgbésí ayé wa torí kíni jàmá torí ti Ghulam Ahmad anabi ju Ahmadiyya ẹ̀dàkùn ẹ wo ìjọ ẹlẹ́fẹ̀ yìí ṣe pé àwọn ọ̀rọ̀ wọn yìí àgbọ́rẹ́rìn ni èèyàn ó máa gbọ́ yóò sì máa rẹ́rìn kàkàkà wípé kí ló wá kọlu àwọn àjọ yìí báyìí tí ẹ wá ní làákàyè kankan ìyẹn la ṣe ń sọ fún wa wípé ó yẹ ká ṣàánú ju Ahmadiyya ẹ bá wọn kẹ́dùn ni ẹ má bù wọn ẹ má ṣe pé fún wọn ẹ bẹ lọ́hùn kó fi wọn mọ̀nà ni èèyàn tó ń ronú báyìí yìí pé torí ànábì òun tí gbogbo ayé kọ̀ sílẹ̀ òun náà ló ń jẹ́ ṣe wọ́n òun náà ni àgbàdo ṣe gbó òun náà lójó ṣe rọ̀ ẹ dákun kí la fẹ́ sọ nípa òǹtọ̀hún yẹn ẹ̀yin náà ti mọ irú ẹjọ́ olóyè kẹ́ ẹ dálé wọn lórí mo kàn ń júwe bí tẹ́tì rí àwọn ọ̀rọ̀ yìí kà nínú ìwé wọn fún yín ni kẹ́ ẹ lè mọ̀ wípé orin love for all hatred for none tíjọ Ahmadiyya ń kọ káàkiri ayé ó jìnnà sóòótọ́ torí pé ìgbàgbọ́ wọn látòrí ànábì wọn òun náà ni wípé ẹni tó bá kọ Ghulam Ahmad sílẹ̀ tí ó gbàgbọ́ ìbínú Ọlọ́run yóò sọ̀kalẹ̀ lé àwọn onítọ̀hún lórí wallahul musta'an. yàtọ̀ fún yẹn náà tábà wọnú ìwé Haqiqatul Wahyi náà tábà wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tó ti ń sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ ìyanu tọ́lọ̀ ń ṣe ní tìtorí tiẹ̀ Ghulam Ahmad ń sọ lọ́pọ̀lọpọ̀ àyè ń bẹ̀ wípé ọ̀pọ̀ àwọn tí wọ́n dẹ́yẹ sóhun tí wọ́n bú òun ìparun padà dé bá wọn láìpẹ́ yóò mọ̀ wá sọ̀rọ̀ pé ẹ̀gbọ́n pé lágbájá bú mi ń jò ní tí ẹ sì bàjẹ́ abẹ́ẹ̀rí nítorí wípé káwọn yẹn lè bá àbọ̀wọ̀ Ghulam Ahmad kan lè má sọ nǹkan kan nípa ẹ̀ mọ́ ìgbàgbọ́ náà ló ń bẹ fáwọn ọjọ́ ẹ̀ náà títí dè níyìn náà pé tíyẹn bá bó Ghulam Ahmad àbó sọ̀rọ̀ ẹ̀ láì dáa wọn á ní Ọlọ́run ó yí ẹ̀yẹ onítọ̀hún yẹn ìbínú Ọlọ́run sì bá onítọ̀hún láìpẹ́ mọ́ wá sọ fún wa wípé èèyàn mélòó òun náà nìbínú Ọlọ́run fẹ́ bá níbi tí ọ̀rọ̀ dé yìí torí wípé díẹ̀ nínú èèyàn òun náà ló gba ti Ghulam Ahmad òun náà ló tẹ̀lé ìlànà ẹ̀ ní page 451 ìgbà tí Ghulam Ahmad tó dárúkọ oríṣiríṣi nínú àwọn iṣẹ́ ìyanu tó ní Ọlọ́run fi ràn wọ́n lọ́wọ́ bí ikú ọ̀pọ̀ èèyàn bí káwọn èèyàn ṣáà máa kú bí kájàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ bí ìkílẹ̀ máa rí gbogbo àwọn àdánwò ńláńlá bẹ́ẹ̀ tó kan àwọn èèyàn nílẹ̀ India ńgbà náà Ghulam Ahmad ń rìkọ́dù ẹ̀ gẹ́gẹ́ bí tàyídù Ọlọ́run fóun ó ní ayú al-qurra ẹ̀rẹ́yìn tí ẹ̀ ń kàwé mi al-afadil ẹ̀yin alápọ̀nlé yàn laqad sajjalna ila al-ana misalan ala da'wana jami' al-ayat allati aradna tasjilaha àwọn àmì tá a fẹ́ kọ sílẹ̀ sínú ìwé yìí láti lè fi jẹ́ káyé mọ̀ wípé àwọn tó ṣẹlẹ̀ wọ̀nyí nínú àwọn àdánwò wọ̀nyí ó ṣẹlẹ̀ ń tìtorí páwọn èèyàn ò gbọ́rọ̀ sóhun Ghulam Ahmad lẹ́nu ó ní mo ti kọ́ tán wa ashkurullah òun wá dúpẹ́ fọlọ́run yazal jalal ọba tó ní gbígbọ́ngbọ́n alfa shukri òun dúpẹ́ fún Ọlọ́run ní ọpẹ́ tó pọ̀ tí ò ló ń kà ala annahu bima bifadlihi òun dúpẹ́ fún Ọlọ́run púpọ̀ pẹ̀lú wípé nínú àánú Ọlọ́run náà azhara tilkal ayat ló fi àwọn àmì náà ló fi hàn litayidi láti lè fi sọpọ́tì òun káyé lè bá mọ̀ wípé àtọ̀dọ̀ Ọlọ́run lòun ti wá abẹ́ẹ̀rí Ghulam Ahmad gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn láì dá ó kà á kún àwọn ìkúnlọ́wọ́ tọ́lọ́ ń ṣe fún un àti fìdí ẹ̀ múlẹ̀ wípé Ọlọ́run ló rán òun ó túmọ̀ sí pé bí nǹkan bá ṣe ń bàjẹ́ sí bẹ́ẹ̀ mi àwọn èèyàn bá ṣe ń ṣòfò sí òun náà ni inú
Ghulam Ahmad ṣe máa ń dùn sí wípé Ọlọ́run ṣe àwọn nǹkan náà torí bí ti ṣe nìyẹn tí mò ń sọ yìí ó kọjá ọ̀rọ̀ wọn ń parọ́ mọ́ ẹ tún gbọ́ sí insha Allahu ta'ala. Mo kàn ra mú díẹ̀ nínú tírà Haqiqatul Wahyi tábà láǹfààní àti kàwé náà sí fúnra wa àárí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tá tún lè fi sọpọ́ọ̀tì ọ̀rọ̀ tí mo sọ yìí tí ojú mi ò lè débẹ̀ àbí kẹ̀kẹ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí má bàa gùn púpọ̀. Bákan náà bí mo ṣe sọ fún wa síwájú fídíò kan wà tí wọ́n táìtù ní wọ́n kọ Hani Tahir sábàbù dọ̀yà Palestine Adamu Imani Bimirza Ghulam Qadiani. Rí gbọ́nú fídíò náà wípé ibi tí Hani Tahir ọ̀kan náà àwọn àfáàgbà ìjọ Ahmadiyya ní tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti ṣàánú ẹ̀ ó ti di kèfèrí pẹ̀lú Ahmadiyya ó ti wá di mùsùlùmí báyìí ó ti kú ònú wọn kò kú ònú wọn lásán ó kú ònú ìjọ Ahmadiyya tán ó yọ jígà tí gbogbo ilé irọ́ tí wọ́n jọ kọ́ gbogbo òwe tó kọ láti fi sọ̀pọ́ọ̀tì ìjọ Ahmadiyya gbogbo ẹ̀ ló ti tú kápẹ́yẹpẹ́yẹ báyìí iṣẹ́ tó ti ṣe ti pọ̀ gan fídíò sẹ̀ àfẹ́ mọ iye ẹ̀ ó pọ̀ bákan náà àwọn ọ̀rọ̀ tó kọ láwọn articles oríṣiríṣi ó pọ̀ insha Allah ta'ala kí Ọlọ́run kó ṣàlékún ìdáyà fún Hani Tahir. Nínú fídíò yẹn ó ń sọ ń bẹ̀ fídíò yẹn mo ti dárúkọ táìtù ẹ̀ Hani Tahir sábàbù dọ̀yà in Palestine Adamu Imani Bimirza Ghulam Qadiani táìtù fídíò yẹn nìyẹn ó ń sọ fún wa pé ní tó jẹ́ kí Palestine bọ́ máwọn mùsùlùmí lọ́wọ́ tó bọ́ sọ́wọ́ Yahud òun náà ni wípé àwọn mùsùlùmí wọn kọ ohun Masih tọ́lọ̀ ń gbé dìde sí wọn tí í ṣe ànábì kẹyìn ayé ànábì gbàlódé ànábì wal asri ìyẹn ànábì Ghulam Ahmad abẹ́rẹ́ nǹkan bẹ́yẹn léyìí tó ń tọ́ka sí wípé ìròrí Ghulam Ahmad ńgbà tó wà láyé àti tó kọ sínú tirẹ̀ tá à ń dé bá àti ìròrí ìjọ Ahmadiyya nísìn òun náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn aburú tó ń ṣẹlẹ̀ sí àlùmọ̀ wa yìí torí pé a ṣe kèfèrí pẹ̀lú ìjọ Ahmadiyya ni o tẹ́ bá fẹ́ kọ́rọ̀ yanjú padà ẹ tètè yá lọ máa nígbàgbọ́ nínú ìjọ Ahmadiyya kẹ́ tẹ̀lé ànábì wọn tí ṣe Ghulam Ahmad Ọlọ́run má jẹ́ ká lè nígbàgbọ́ nínú ẹ̀ láyé torí ìgbà Ghulam Ahmad gbọ́ gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run ó túmọ̀ sí pé a ti di kèfèrí pẹ̀lú Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa. Nínú tí mo rí kà nípa abala bí tí mo wà yìí òun náà ni article number 197 Maqal 197 èyí tí Dr. Ibrahim Badawi tó fún ní àkọlé wípé ash-shi'arul haqiqiyyu lil Mirza mudda'i an-nubuwwa al-kurhu lil jami' wa la hubba li ahad. Táìtù article tí mo fẹ́ ra mú ọ̀rọ̀ níwọ̀n bá ṣókí báyìí náà níbi ìdajì page àkọlé ẹ̀ ni mo ti sọ yẹn. Nínú article yìí wọ́n mú ọ̀rọ̀ wá ń bẹ̀ léyìí tí ó dájú kó ń bẹ nínú ìwé Ghulam Ahmad tí ò rújú níbo lọ̀rọ̀ náà wà tí bá kà tán màá máa sọ. Níbẹ̀ kí ló ṣẹlẹ̀ ni pé Ghulam Ahmad ń sọ nínú al-Malfuzat ìwé tán pè ní Majmu'atul Malfuzat yìí wa hiya ma jama'ahu atba'uhu fi kitabin sammawhu Malfuzat al-Masih al-Maw'ud inú ìwé kan tí ìjọ Ahmadiyya kó jọ tí wọ́n pè ní Malfuzatul Masih al-Maw'ud yẹn ni pé àwọn ọ̀rọ̀ tó tẹnu al-Masih al-Maw'ud yẹn ànábì àwọn tí ṣe Ghulam Ahmad jáde. Bẹ́ẹ̀ sì ni èyí tí mo fẹ́ kà síta yìí náà eléyìí náà jẹ́ ó wà nínú wọ́n gbé jáde nínú ìwé ìròyìn Ahmadiyya kan tán pè ní Badru. Nínú ìwé ìròyìn náà ọ̀rọ̀ ṣẹlẹ̀ nípa wípé wọ́n sọ̀rọ̀ nípa pé àwọn eruku kan wà tí máa ṣẹlẹ̀ láwọn ìlú kan tó já sí pé lásìkò eruku náà bá bẹ̀rẹ̀ yóò fẹ́ lè gbéyàn bò mọ́lẹ̀ eruku náà yóò ní agbára yóò máa wọnú ilé yóò máa jáde yóò bu gbogbo ojú ọ̀run débi pé ojú ọjọ́ ò ní clear rárá àwọn ọkọ̀ àwọn mọ́tò gan ò ní lè máa rìn fúnra wọn ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ láwọn ìlú kan nílẹ̀ Lárúbáwá ìṣẹ̀lẹ̀ ní Egypt ẹ̀kan lọ́dún náà ní ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n yóò lágbára púpọ̀ nínú ẹ̀ náà ni pé òjò rọ̀ nínú ẹ̀ náà ni pé ojú ọjọ́ ò da ìgbà tó wá sọ̀rọ̀ débẹ̀ faqala al-Masihu al-Maw'ud alayhi salam wọ́n ní Ghulam Ahmad ló bá sọ wípé dhata yawmin ó ló ṣẹlẹ̀ ńjọ́ kan ó níjọ́ kan ẹ jẹ́ ká gbọ́rọ̀ yìí dáadáa ká lè mọ̀ pé ìjọ Ahmadiyya lóòótọ́ ìjọ tí ó nífẹ̀ẹ́ ayé ni. dhata yawmin Ghulam Ahmad sọ pé lọ́jọ́ kan azamtu ala du'a'i nazaran ila harrin shadid ó ní mo fẹ́ bẹ́lọ́n mo fẹ́ ṣàdúà ó ní mo fẹ́ bẹ́lọ́n níjọ́ kan torí àlámọ̀rí kan kí ni Ghulam Ahmad fẹ́ bẹ́lọ́n lé lórí nazaran ila harrin shadid nítorí pé ojú ọjọ́ ó gbóná wẹ́dà gbóná gan wàdìtìrọ́bì nas ọkàn àwọn èèyàn balẹ̀ mọ́ kálukú ń sá hílà hílò káàkiri fàkọ́tọ̀rọ̀ bìbáìlì fàjìátàn Ghulam Ahmad sọ pé òun kọ́ fẹ́ ṣàdúrà ni pé kọ́lọ́n kó dákun kó bá wọn tún ojú ọjọ́ ṣe kójò rọ̀ kágbàdo lè gbó kí ìyàn má bàa mú mọ́ ó lọ́kàn sọ sí òun lọ́kàn nígbà tó ń rò láti ṣàdúrà yẹn torí pé Ghulam Ahmad rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò lè ṣàdúrà kọ́lọ́n má gbà tóun bá ti bẹ́ Ọlọ́run ó gbà kò pọ́nú àdúrà Ghulam Ahmad tí ó ní Ọlọ́run ò gbà
torí pé Ọlọ́run ti ṣàdéhùn gbígbàdúrà fóun tó fi sọ pé kò sírù òun nínú gbígbàdúrà tóun bá ti sọ̀rọ̀ báyìí ó ń ṣe nìyẹn. kódà Ghulam Ahmad ó ní agbára púpọ̀ láti control Ọlọ́run débi pé Ọlọ́run sọ fún wọn pé innama amruka idha aradta shay'an an taqula lahu kun fayakun. Ọlọ́run fún òun ní kun fayakun kóun ṣáà ti sọ̀rọ̀ ni. ó ń bẹ nínú tírà tazkira àyà tí mo kà yẹn àyà Quran tó wà ń parí Suratu Yasin ṣẹ́rí bí Ghulam Ahmad ṣe change ẹ̀. Ọlọ́run kó ṣàánú wa kó ń bí aburú jọ Ahmadiyya. ọ̀nkú Gula ó ní kàkà kóun ṣàdúrà kóun bẹ Ọlọ́run wípé kọ́lọ́run kó báwọn dáwọ́ bí ojú ọjọ́ náà ṣe rí kó báwọn yí padà sí dáadáa. ó ní faqatara bibali ó kàn sọ sí wọn lọ́kàn ní faji'atan lójijì annama yaf'aluhu Allahu ta'ala innama huwa li ta'yidina pé bójú ò ti rọ̀ yìí tójú ọjọ́ ò da tí eku òkè bí eku tẹ́yẹ òkè bí ẹyẹ yìí gbogbo ń tọ́lọ̀ ń ṣe yìí innama huwa li ta'yidina Ọlọ́run fi ń ràn òun lọ́wọ́ ni Ọlọ́run fi ń kó òun lọ́wọ́ ni àtòun àtàwọn sọ̀hábà òun àtòun àtàwọn ọmọlẹ́yìn òun Ọlọ́run fi ń fìdí òkodoro òtítọ́ tóun jẹ́ Ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀ fáwọn ará ilẹ̀ India ni. falau zala ta'unu al-yawm tí àjàkálẹ̀ àrùn tí ó ń rìn káàkiri tó ń pa àwọn èèyàn káàkiri tó bá lọ dáwọ́ dúró lẹ́ni wasalima an-nasu min az-zalazili táwọn èèyàn bá lọ nífọ̀kànbalẹ̀ lẹ́ni tí ilẹ̀ rírì ò bá wọn jà mọ́ tí earthquake ò ṣẹlẹ̀ mọ́ wanabidati zuru'un tí àwọn nǹkan ọ̀gbìn tí wọ́n gbìn tágbàdo ń gbó tíṣu ń yọ gbọ̀ngbọ̀ngbọ̀ tí gbogbo nǹkan tí wọ́n ń gbìn tó ń sèso re wanabidati zuru'un jayyidan sayabda'u an-nasu marratan ukhra bikayli ash-shata'imi was-sibabili. Ghulam Ahmad ní tí ìbínú Ọlọ́run ìbá ti dáwọ́ dúró fáwọn èèyàn báyìí ní tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ni pé àwọn èèyàn ó bá tún bẹ̀rẹ̀ sí ni máa bú òun láwọn ìbú ńláńlá wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣépè fún wọn máa pè wọ́n nírọ́ pé ẹni ìbínú Ọlọ́run lòun. torí náà ńkọ́ yaqulu Allahu ta'ala Ọlọ́run ọba àlékè láti sọ fún un wípé sa'uzhiru sidqaka sawlatin qawiyya. Ọlọ́run ní ìfihàn ayé wípé èmi ni mo rán ẹ. Ghulam Ahmad sọ pé Ọlọ́run sọ fún un nínú Revelation tiẹ̀ wípé èmi Ọlọ́run fúnra mi máa fi hàn ayé pé ìránṣẹ́ mi ni ìwọ Ghulam Ahmad ṣe o. hadhihi hiya sawlatuhu falimadha ad'u li iqafiha. torí náà ńkọ́ àdéhùn tọ́lọ́run ṣe fún mi lánàá wípé Ọlọ́run ní òun ó fi yà jẹ ayé ìbínú òun Ọlọ́run sọ̀kalẹ̀ lé wọn lórí ó ní ìbínú Ọlọ́run náà ló ń sọ̀kalẹ̀ yìí. torí náà ńkọ́ báwo lòun tún ṣe wá fẹ́ bẹ Ọlọ́run pé k'Ọlọ́run dáwọ́ ẹ̀ dúró tí wọ́n sì yé pé òun rọ́ tóun bá ní k'Ọlọ́run dáwọ́ bínú ẹ̀ dúró báyìí àwọn èèyàn ó tún bẹ̀rẹ̀ sí ní padà sí di ìwà kìfìdí tí wọ́n ń ṣe pẹ̀lú òun. subhanallahi alazim subhanallahi alazim subhanallahi alazim. jama ǹjẹ́ wàá yé wa báyìí nísìnyí kí ló tún kù tá a tún ní ìdínú ẹ̀rí láti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọ Ahmadiyya menace ńlá ni wọ́n jẹ́ láwùjọ wa bàbá ńlá danger ni wọ́n jẹ́. bí aburú bá ń ṣẹlẹ̀ sí wa inú wa máa dùn sí wallahi alazim. gbogbo ẹni bá jókòó ti ìwé ìjọ Ahmadiyya tó bá kà yóò rí ọ̀pọ̀lọpọ̀ ohun tí mò ń sọ yìí. òun tọ̀ wọ́n sì rí bẹ́ẹ̀ lóòótọ́ pé bíjọ yìí ti ṣe nìyẹn inú wa máa dùn sí gbogbo aburú tó bá ń ṣẹlẹ̀ sálì umma. lójú ìjọ Ahmadiyya bí kí ìjà ó ṣẹlẹ̀ láàrin mùsùlùmí alùsùnà àti ṣíyàn kí wọ́n para wọn gbogbo gbàtírù nǹkan báyìí bá wá ṣẹlẹ̀ òun náà nìjọ Ahmadiyya máa fi tì síbi wípé àìgbàfà ànábì wa tí í ṣe Ghulam Ahmad yẹn ànábì àwọn òun náà ló jẹ́ kí ara máa ní gbogbo ayé. ẹ dákun jàmá kílẹ̀ tí rò pé yẹ ká ṣe fúnjọ tí ìgbàgbọ́ ẹ̀rí báyìí ìyẹn ìjọ Ahmadiyya láwùjọ wa ǹjọ́ yẹ ká fojú wúre worú àwọn èèyàn wọ̀nyí. ìjọ tó já sí wípé gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ sí mùsùlùmí lórílẹ̀ àwọn mùsùlùmí tí ó gba Ghulam Ahmad gbọ́ tán sì pè nírọ́ ṣàmátà òun náà nìjọ Ahmadiyya ó ṣe láti lè fi wọn a máa yẹ̀yẹ́ onítọ̀hún yẹn wọn a sì máa sọ wípé àìgbà fún ànábì àwọn òun náà ló fa ohun tó ń jẹ́ kí àwọn aburú náà máa ṣẹlẹ̀ sí wọn. nínú àkọlé ọ̀rọ̀ náà ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé inna rahatana wọ́n tún mú ọ̀rọ̀ yìí wá ọ̀rọ̀ tá a sọ pé ń bẹ nínú malfuzat Ghulam Ahmad yìí ìyẹn majmu'atul malfuzat ó tún bẹ nínú newspaper àwọn tí mo dárúkọ lẹ́ẹ̀kan tán pè ní Badru ó wà nínú mujallad alákọ̀ọ́kọ́ rọ́kọ̀m yẹn number 20 page 3 and 4 èyí tó jáde nọ́mbà newspaper èyí tó jáde ní on the 17th of 1905 Ghulam Ahmad ò tí kú láyé ńgbà náà àbẹ́ẹ̀rí ó kú bí ọdún mélòó tí ó kú láyé nígbà ìtorí 1908 ló kú. Ghulam Ahmad sọ pé fakullu ma yahdusu innama huwa li salihina ẹ̀rí gbogbo aburú tó ń ṣẹlẹ̀ káàkiri yìí gbogbo òjòbínú Ọlọ́run tó ń rọ̀ kiri gbogbo àjàkálẹ̀ àrùn tó ń ṣẹlẹ̀ yìí torí pé nígbà náà lásìkò táwí iṣẹ́ àwọn oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn yẹn máa ń pè ní natural disasters ṣùgbọ́n kì í ṣe natural disasters àmì Ọlọ́run là á pè ayatun ilahiyya
tí ó sì yé ṣẹlẹ̀ níbì kan síbì kan ó ń ṣẹlẹ̀ láfíríkà ó ń ṣẹlẹ̀ ní Europe ó ń ṣẹlẹ̀ lẹ́síà gbogbo bí náà làmì ọlọ́run wọ̀nyí tí ṣẹlẹ̀ yẹn ni pé lọ́lọ́run ti ń fi àwọn ẹ̀dára tó bá wù láì ṣe pé wọ́n pe Ghulam Ahmad nírọ̀ àbí wọ́n gbà lóòótọ́. Ghulam Ahmad ń sọ nínú ọ̀rọ̀ nínú ní sùpàtà wí yìí wípé fakullu ma yahdusu gbogbo tó ń ṣẹlẹ̀ yìí innama huwa li salihina. ọlọ́run ṣe bẹ́ẹ̀ ń tìtorí wípé ọlọ́run fi ń ṣàánú àwọn ni ó fẹ́ káwọn tí ó gbà fún Ghulam Ahmad kí wọ́n lè pọ̀ ni nígbà tára bá ní wọ́n wá sá padà wá bá wọn. inna sunnatallahi jariyatun munzul kidam ala hadha nahwi ó ní bọ́lọ̀ ti rí ni ẹ̀ látàná wá kódà lásìkò àwọn ànábì ọlọ́run tó ti lọ síwájú tọ́lọ́run bá ń rán ànábì kan sáwọn èèyàn kan tí wọn bá wá gbà ọlọ́run á padà yọ òjò bínú ẹ̀ lé wọn lórí. eku ò ní ké bí eku nílùú wọn bákan náà ẹyẹ ò ní ké bí ẹyẹ. madama Allahu kafila umurina kulliha lópin ìgbà tó bá já sí pé ọlọ́run ṣe gbogbo wọ̀nyí gbogbo àdálù tó ń bá àwọn èèyàn yìí títorí títà wọn ni. falimadha nahzanu nahnu Ghulam Ahmad sọ pé kí ló dé táwọn máa wá banújẹ́. ma sayazharu sayakunu àwọn máa sayazharu satakunu ayatan lana ó ní gbogbo tí ó bá tún ṣẹlẹ̀ lẹ́yìn èyí tó ń ṣẹlẹ̀ yìí torí pé kò tí ì dópin gbogbo òbí ní ọlọ́run tó bá tún ń rọ̀ bí òjò lé àwọn èèyàn lórí gbogbo orú ẹ̀ yóò máa ṣẹlẹ̀ satakunu ayatan lana yóò máa jẹ́ àmì fóun Ghulam Ahmad bí mo ṣe sọ nìyẹn jàmá wàláhì ẹ wo tíra tí mo kà lẹ́ẹ̀kan hakikatul wahyi kẹ́ ẹ wo gbogbo àwọn mujizati Ghulam Ahmad àwọn nubuati àwọn ọ̀rọ̀ tó lóun sọ tó sì rí bẹ́ẹ̀ àtàwọn ìyanu tó ṣẹlẹ̀ tóun lè kà gẹ́gẹ́ bí ìkúnlọ́wọ́ ọlọ́run tó ṣe fún un gẹ́gẹ́ bí miracles òun ẹ rí i pé bí ìpànìyàn bí ikú bí àjàkálẹ̀ àrùn bí àìrọ̀ òjò bí kéku má ké bí eku kẹyẹ má ké bí ẹyẹ bí Yorùbá ṣe máa ń sọ òun náà ni gbogbo ohun tí Ghulam Ahmad kà kún ìkúnlọ́wọ́ tọ́lọ́run ṣe fún un ẹ dákun tabari èèyàn kan láwùjọ wa tínú ẹ̀ ń dùn sí àdánwò tó ń bá àwọn èèyàn jàmá ǹjẹ́ àfojú rẹ worú onítọ̀hún yẹn ara ń tí mo mọ̀ nípa àjọ Ahmadiyya ni tí mi ò ṣe dákẹ́ Yorùbá ní alágbẹ̀dẹ tó ń lurin lójú kan alágbẹ̀dẹ tó ń lurin lójú kan ó mà fẹ́ kó lámì ni ó ní tó fẹ́ gbà lọ́wọ́ orin ni òun náà ló fa tí mo ṣe ń sọ̀rọ̀ yìí lásọ̀tún sọ mi ò mọ jàmá kan láwùjọ ọmọ ẹ̀dá ènìyàn léni nínú ìjọ tó fi rẹ̀ ti sáré ẹ̀sìn Islam tó burú nínú àdìsọ́kàn tó tó jọ Ahmadiyya ìdí nìyẹn tá a ṣe dákẹ́ so ká tó gbọ́ ọ̀rọ̀ tí mo kà lẹ́ẹ̀kan our comfort lies not in the comfort of the world àkọlé ọ̀rọ̀ náà bí wọ́n ṣe gbé jáde òun náà ni wípé káyé ó rójú káyé ó ráyè yìí ìgbà náà ni àwọn àjọ Ahmadiyya ní àwọn ò ní rójú àwọn ò ní ráyè ń ta wọn torí ìrójú ráyè ayé kéku máa ké bí eku kẹyẹ máa ké bí ẹyẹ kò ní yóò máa túmọ̀ sí wípé òpùrọ́ ni òun Ghulam Ahmad torí náà nǹkan kí nǹkan máa dàrú kádàáwò máa báwọn èèyàn òun náà ni ibẹ̀ gan-an nìdùnnú àwọn wà àbẹ́ẹ̀gọ́ inna rahatana la takmunu fi rahatil alam wọ́n ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ láti lè fi support òun ni ó ní everything that happens is in our favour the frequent work of God has been going on since ancient times as long as God has done all our affairs why should we grieve what will appear later will be a sign for us so bó ṣe wà nù Badru ìyẹn newspaper wọn volume 1 number 20 page 3 and 4 newspaper yìí mo ṣe sọ lẹ́ẹ̀kan ó jáde ní on the 17/8/1905 so torí náà nǹkan eléyìí jẹ́ kí ẹrù Ahmadiyya ó jẹ́ kí ẹrù wọn ó bà mí púpọ̀ ní gbogbo ìgbà tí n bá kan tó jọba yìí nù ìwé wọn abótítàn ni jàmọ́ kò ì tán ó sì tún kù tó pọ̀ nílẹ̀ bámú nínú àwọn àsọtẹ́lẹ̀ Ghulam Ahmad lẹ́yìn tó sọ wípé yóò máa jẹ́ gẹ́gẹ́ bí àmì táwọn fi máa dá àmà wípé ọ̀dọ̀ Ọlọ́run lòun ti wá òun náà ni wípé ní on the 21/8/1907 yẹni pé ó kù nǹkan bí ọdún kan tí Ghulam Ahmad tí ó kú láyé ó gbé ìkéde kan jáde wípé ẹ gbọ́ ẹ̀yin aráyé torí láti gbàdégbà ni Ghulam Ahmad á máa sọ àwọn àsọtẹ́lẹ̀ burúkú kan bẹ́ẹ̀ ọ̀pọ̀ nù ẹ̀ náà ọ̀rọ̀ bí ikú bí ìparun bí àjàkálẹ̀ àrùn kí ló sọ ń jọ́ta wí yìí ó ní at-ta'un sayajulu fil alami kullihi fi zaman al-akhir ó ní nígbà tí ayé bá fẹ́ wá sópin ìgbà wo láyé fẹ́ wá sópin àsìkò Ghulam Ahmad ni torí Ghulam Ahmad gbà wípé àsìkò tí Ọlọ́run gbé òun dìde yẹn gan ni àsìkò tí ntòkù fẹ́rẹ́fẹ́ lókù kálíkìyàmá dìde kálíkìyàmá tó òun lọ́lọ́run ṣe rán wá sáyé kó máa jẹ́ khatamul khulafa àbí khatamul anbiya ó ní àjàkálẹ̀ àrùn tó ń pè ní at-ta'un
Gùlámù tẹ̀síwájú ó ní àìsàn burúkú náà yóò káàkiri gbogbo ayé, àìsàn àjàkálẹ̀ àrùn náà kò ní síbi tí ò ní dé láyé. Sayajulu fil alami kullihi, iṣẹ́ ń gbọ́ bára Gùlámù Ahmad báyìí. ó tún wá sọpọ́tì ọ̀rọ̀ náà pé warada fil hadith sharif annahu idha kana fi baytin ashratu ashkhasin, kódà àìsàn náà ó lágbára débi pé yóò délé yóò dóko, débi wípé tí èèyàn 10 bá wà nínú ilé kan, fasayamutu sab'atun minhum, nínú ilé náà níbi tí àjàkálẹ̀ àrùn náà tí ó pa àwọn èèyàn dé, yóò pa èèyàn 7 nínú wọn, wa yabqa salasatun, yóò ṣẹ́kù èèyàn 3 péré. Wa min alamatil mahdi, nínú àwọn àmì tá a máa fi mọ̀ wípé àsìkò al-imamul mahdi, èyí tí Ghulam Ahmad tó pe rẹ̀, ó nínú àwọn àmì tí a fi mọ̀ pé àsìkò Ghulam Ahmad ló dé yìí, àbí àsìkò al-mahdi tá Ànábì sọ pé ń bọ̀ nígbẹ̀yìn ayé ló dé yìí. An-nata'una jarifan sayatafasha bisababi mu'aradati, ó ní wípé ìbínú Ọlọ́run léyìí tí ó wà láwòrán àjàkálẹ̀ àrùn yóò gbalé gboko tí ó pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn bisababi mu'aradatihi, torí pé àwọn èèyàn wọ́n tako al-imam al-mahdi tí í ṣe òun Ghulam Ahmad. Ìdí nìyẹn tí àjàkálẹ̀ àrùn náà tí ó fi kárí ilé kárí oko. So eléyìí ó ń bẹ nínú al-malfuzat. Bákan náà wọ́n gbé jáde nínú newspaper àjọ Ahmadiyya tán pè ní al-Hakam. So adad tó jáde ní on the 31/8/1907 wọ́n gbé ọ̀rọ̀ náà jáde nínú newspaper àjọ Ahmadiyya. Jama, mo rò pé a tún rí ẹ̀rí àrídájú míì sí báyìí nínú ọ̀rọ̀ Ghulam Ahmad wípé Ànábì yóò róore ro ayé, kò róore ro ayé. Ẹ wo àwọn àìsàn burúkú tó ń sọ pé yóò ṣẹlẹ̀ láti lè fi dá aráyé lẹ́kun àyè nígbàgbọ́ nù òun Ghulam Ahmad. Àkọ́kọ́ náà tó sọ yìí ǹjọ́ ṣẹlẹ̀ àbí ò tiẹ̀ ṣẹlẹ̀ lójú ayé ẹ̀? Ẹ̀yin náà ti mà tẹ́lẹ̀ pé ọ̀pọ̀ káwòsùn ṣọ̀kan Ghulam Ahmad kì í rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀ lọ́lọ́run ti yẹ̀yẹ́ ẹ̀. Yóò ní nǹkan báyìí ó ṣẹlẹ̀, ọ̀pọ̀ ò sì ní rí bẹ́ẹ̀ torí pé bó ti wọ Ọlọ́run ló ń ṣe. So ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀, Ànábì tó ní kọ́lẹ́rà ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé, òun gan fún rẹ̀ la mọ̀ wípé àsọtẹ́lẹ̀ tó sọ yìí orí ẹ̀ gan ló padà wá dà lé lórí. ṣé bóun ló ń sọ ńgbà tó fẹ́ kú, ó ń sọ fún àna ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ńgbà tí ikú ń pa á lọ, ńgbà tá àìsàn náà mú un dáadáa, tó ń sọ fún àna ẹ̀ wípé laqad usibtu bil kọ́lẹ́rà. Ó ń sọ fún àna ẹ̀ tó dúró tì ńgbà tó fẹ́ kú wípé àìsàn tó ń bá mi jà yìí àìsàn kọ́lẹ́rà ni. Abẹ́rẹ́ nǹkan báyìí. Bàbá ìyàwó ẹ̀ náà ló mú ìròyìn náà dé tí gbọ́ àwọn èèyàn, ó sì níbi tó kọ ọ̀rọ̀ náà sí, á padà máa sọ lórí ẹ̀ létà. So ambulance tàṣí etí Ghulam Ahmad sọ lẹ́ẹ̀kan wípé hadith kan bẹ tánàbí sọ pé àìsàn gbóná yóò káàkiri ayé nígbẹ̀yìn ayé, àjàkálẹ̀ àrùn nítorí ti Mahdi táwọn èèyàn takò. Kò sí hadith kan tó rí bẹ́ẹ̀ náà rà Ànábì sallallahu alaihi wasallam. Tó bá sì wà kíjọ Ahmadiyya tí wọ́n bá tó bẹ́ẹ̀ kí wọ́n mú hadith náà jáde fún wa, kí wọ́n fún wa ní sanadu hadith náà pé ó ń bẹ nínú tírà báyìí, kọ́ sì fún wa ní sanadu ẹ̀ kárí pó lẹ́sẹ̀ ńlẹ̀ lóòótọ́ Ànábì sallallahu alaihi wasallam ní ó sọ bẹ́ẹ̀. Bí Ghulam Ahmad ti ṣe nìyẹn. Tó bá ti fẹ́ kí nǹkan kan rinlẹ̀ sọ́kàn àwọn èèyàn báyìí, yóò kàn parọ́ mọ́ Ànábì lẹ́sẹ̀kẹsẹ̀ ni, yóò kàn fabricate hadith ni. Máa padà máa sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ hadith tó fabricate fún wa nígbà tá a bá débi ọ̀rọ̀ nípa irọ́ Ghulam Ahmad al-Qadiani. Irú àwọn ọ̀rọ̀ tó jọba yìí náà a ó tún bá pàdé nínú tírà Akibatu Atem ti Ghulam Ahmad, tábàwò page 243, àbá tí Ghulam Ahmad ń sọ ń bẹ̀. Lẹ́yìn ìgbà tí òun àti ẹnìkan náà àfa mùsùlùmí tán pè ní Abdul Haq al-Ghaznawi tí wọ́n jọ ṣe ìtakàngbọ̀n láàrin ara wọn tán pè ní mubahala. Àwọn àṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà. Ghulam Ahmad wa ń yí máa wípé inú ìfọ̀rọ̀wérọ̀ àti ìbúra ẹni lépè táwọn ṣe, àwọn àṣẹlẹ̀ aburú tó ṣẹlẹ̀ ní ilẹ̀ India nígbà náà, Ọlọ́run fi sọpọ́ọ̀tì wọn ni pé gbogbo àwọn aburú tó ṣẹlẹ̀ nílẹ̀ India nígbà náà nítorí wípé Abdul Haq al-Ghaznawi tó ń jẹ́ àfa mùsùlùmí ó bá wọn ṣe ìtakàngbọ̀n, òun náà ni àwọn aburú náà fi ń ṣẹlẹ̀. Ó ní gbogbo àwọn àjàkálẹ̀ àrùn ètò fọ́nká ní ìlú Bombay ní ilẹ̀ India, ó ní natija ní lil mubahala, yẹn ni pé Ọlọ́run jẹ́ kó máa jẹ́ outcome ìtakàngbọ̀n tó wọn àti Abdul Haq al-Ghaznawi jọ ṣe ni. Ẹ̀dá kan ìwà nábì, òun àtẹnìkan ṣoṣo wọn jọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ lásán, ló bá di wípé gbogbo aburú tó ń bá àwọn èèyàn o nítorí pé Abdul Haq al-Ghaznawi ó ṣe ìtakàngbọ̀n pẹ̀lú òun náà ni àjàkálẹ̀ àrùn fi ń dá àwọn èèyàn láàmú. Ẹ̀dá kun, ǹjẹ́ ànábì love for all lélẹ́yìí àbí ànábì love for none, hatred for all? Ọlọ́run kó ṣọ́ wa kó níbi aburú ìjọ Ahmadiyya àti ànábì fake wọn àti fake ànábì tí wọ́n ní kì í ṣe Ghulam Ahmad al-Qadiani. Àìmọ̀ ó wá lè ṣeé ṣe nígbà míì kó jẹ́ wípé ó pẹ́ kọ́lọ́n tó sọ òjò bínú ẹ̀ kalẹ̀ láti fi ran Ghulam Ahmad lọ́wọ́ káwọn yẹn lè bá gbà fún.
àmọ́ bóyá ó fẹ́ sọ fún wa pé ọlọ́run mọ̀ tó yẹ kó ṣe ni àbọ́lọ́run slow díẹ̀ tọ́lọ́run bá tètè sọ ìbínú ẹ̀ kalẹ̀ tó bá wá pẹ́ báyìí kí ọlọ́run tó dẹ ìyà fáwọn èèyàn kí àjàkálẹ̀ àrùn káwọn ọmọ máa kú ọmọ bá ẹni bímọ lọ́wọ́ kí ìrúkèrúdò máa ṣẹlẹ̀ káàkiri ayé tó bá pẹ́ Ghulam Ahmad ní lòun bá bẹ ọlọ́run ọba tẹ́ bá wo tírà ẹ̀ tó ń pè ní Hakikatul Wahyi ó ń sọ bẹ́ẹ̀ ní page 213 takọ 69 sí tẹ̀rín lọ́wọ́ òkè al-ayatu tasiyatu wa sittun nínú àwọn àmì tọ́lọ̀ fi ṣe mọ̀jíza fún Ghulam Ahmad ó ní wípé katabtu fi kitabi Hamamatul Bushra ó lóun kọ́ sínú tírà àwọn tó ń pè ní Hamamatul Bushra á padà lọ sínú Hamamatul Bushra náà bóyá ọ̀rọ̀ náà ni ó ń sọ bẹ́ẹ̀ ní page 201 nínú Hamamatul Bushra ó lóun ti kọ́ sínú tírà àwọn Hamamatul Bushra alladhi ullifa qabla tafashi ta'un tíra tóun ti kọ tẹ́lẹ̀ òun ti kọ tíra náà kó tó di pé àwọn àjàkálẹ̀ àrùn tó ṣẹlẹ̀ nílẹ̀ India ó ṣẹlẹ̀ òun ti kọ tíra Hamamatul Bushra tẹ́lẹ̀ bisanawati ní àdìdà kọ́dà ó ti pẹ́ kí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ anni ó lóun kọ sínú tíra náà pé anni da'awtu pé òun bẹ Ọlọ́run ọba lè tafashi ta'un òun dídí bẹ Ọlọ́run ni pé Ọlọ́run ò jẹ́ kí àjàkálẹ̀ àrùn kó dàbò àwọn èèyàn kí àwọn èèyàn lè mọ̀ pé wọ́n Ọlọ́run ló rán òun Ghulam Ahmad kọ́ lè gbà pé òun ni mẹ̀sáyà fatafasha fil baladi kullihi istijabatan lidu'ai subhanallah azim Ghulam Ahmad ó fi ń tó wa létí wípé àdúrà tóun ṣe pé Ọlọ́run ò bá mi da ìbínú rẹ̀ bu àwọn èèyàn yìí rọ̀jò òkúta lé wọn lórí kọ́mọ wọn máa kú kí àjàkálẹ̀ àrùn kó máa wọlé kó máa pa baálé kó máa pàyàwó lé àdúrà tóun ṣe náà Ọlọ́run sì ní kí ó ní Ọlọ́run títí ẹ̀ ọba àkà Ọlọ́run ẹ̀ sì yọ̀ǹda lóòótọ́ kí àjàkálẹ̀ àrùn kó fọ́n káàkiri ilẹ̀ India ń gbà náà fatafasha fil baladi kullihi istijabatan lidu'ai ó ní Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ arọ orókun arọ òradìẹ fáwọn aráàlú mọ́ ìbínú Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní yọ sí wọn lọ́nà kọ́nà àjàkálẹ̀ àrùn ṣẹ́yọ àgbàdo ògbóòjò rọ̀ istijabatan lidu'ai látara wípé Ọlọ́run ó sáyìn sí ìwé tóun kọ sọ́lọ́run ni Ọlọ́run bá ń buwọ́lù Ọlọ́run gba àdúrà tóun ṣe àdúrà nìyẹn àbí pé jàmá ẹ̀rí ń gbà mo sọ níjọ́ sí tí mo ní ànábì elépè ní Ghulam Ahmad ǹjẹ́ ẹgbà nísìnyí ẹlòmíín rí táìtù yẹn sí n tó ti pọ̀ jù pé bóòlù ànábì ṣe máa jẹ́ lépè kì í ṣe ànábì tẹ́lẹ̀ a kàn pé bẹ́ẹ̀ ni àwọn ọjọ́ ẹ̀ ló pè lánàbì báwo làwọn ṣe fẹ́ gbà pé ànábì ní Ghulam Ahmad ànábì kan rí báyìí ànábì elépè kí lára àlù ṣe fún mo sọ fún wa wàláhì mi ò kárí mi kankan pé wọ́n fọ́ Ghulam Ahmad létí rí àbí wọ́n gún ní nǹkan àbí wọ́n ta lọ́fà mi ò gbọ́ rí pé wọ́n ṣerú ní tó jọ bẹ́ẹ̀ fún ẹnu wípé wọ́n pè é nírọ́ yẹn òun nìkan lẹ̀ṣẹ̀ táyé fi ṣe Ghulam Ahmad ló ṣe ń wọn ìpè náà ní kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ fún ayé ó ń bẹ ẹ dákun Yorùbá ní afẹ́ níyàwó òfojú rẹ̀ wo ni ẹ wo Ghulam Ahmad báyìí ẹni tó ń bẹ lọ́n pé kí ìbínú Ọlọ́run sọ̀kalẹ̀ láràlú lórí kájàkálẹ̀ àrùn kó máa pa àwọn aráàlú jàmá ǹjẹ́ ó yẹ ìjọ ẹrú ẹni bẹ́ẹ̀ yẹ lẹ́ni tó yẹ ká máa bá a gbé gbòòrò ǹjẹ́ ẹrú ẹni bẹ́ẹ̀ yẹ lẹ́ni tó yẹ kí á pè ní ọ̀rẹ́ aráàlú ǹjẹ́ bírú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn tó nígbàgbọ́ nínú ànábì wọn ìjẹ́ tó máa ń polongo love for all ǹjẹ́ ó yẹ ká tẹ̀lé wọn ǹjẹ́ ó yẹ ká gbẹ̀tàn ẹ má gbẹ̀tàn jàmá mùsùlùmí tíra ni mò ń kà yìí wàláhì gbogbo tí mò ń sọ wọn ò mú inú ọpọlọ mi ọ̀pọ̀ nú ẹ̀ ibi tí n bá ti fẹ́ lu ọ̀rọ̀ ibi tí Ghulam Ahmad sọ ọ́ sí gangan tẹ́nìkan ò ní débẹ̀ kó pé ò rí bẹ́ẹ̀ ẹni bá sì pé ò rí bẹ́ẹ̀ mo ti sọ onítọ̀hún náà ní freedom láti sọ títí ẹ̀ láti gbé jáde fáráyé káyé lè mà wípé òun ló ń sòótọ́ lẹ́ẹ̀kan sí ẹ gbọ́ nínú Hakikatul Wahyi page 213 al-ayatu tasiyatu wa sittun Ghulam Ahmad sọ bẹ́ẹ̀ wípé katabtu fi kitabi Hamamatul Bushra alladhi ullifa qabla tafashi at-ta'un bi sanawatin adida anni da'awtu litafashi at-ta'un fatafasha fil baladi kullihi istijabatan lidu'ai òun bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ̀ ń da ìsàn bọ́ àwọn aráàlú àwọn ará ilẹ̀ India gbà náà káyọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ilẹ̀ India ìlú tó ní population jù láyé ní India òun bẹ́ẹ̀ lọ́n kí ẹ dákun èèyàn mélòó lẹ́mọ̀ tí àjàkálẹ̀ àrùn tí Ghulam Ahmad ń sọ yìí èèyàn mélòó lẹ́mọ̀ tó pa bẹ́ẹ̀ kẹ́ ni kì í ṣe torí Ghulam Ahmad ìlú India yìí wulẹ̀ jẹ́lu kan tó máa ń ta àrọ́dọ̀ sí irú àwọn hajamatu rọ̀bàníyà báyìí ìyẹn ni pé Ọlọ́run á máa fi irú àwọn nǹkan báyìí ṣàdánwò fún wọn àwọn àjàkálẹ̀ àrùn àbí àìsàn àdánwò ilẹ̀ rírí ó máa ń ṣẹlẹ̀ sí wọn níbẹ̀ láti gbàdégbà kí Ghulam Ahmad tó dé irú ẹ̀ ń ṣẹlẹ̀ ńgbà òde irú ẹ̀ ń ṣẹlẹ̀ ńgbà tí ò sí mọ́ irú ẹ̀ ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó dá ṣe gbogbo ibi tí irú táwọn wíì bá ti ṣẹlẹ̀ èpè Ghulam Ahmad ló jàlé wọn lórí àjàmá
ní page yẹn bákan náà page 213 nínú Hakikatul Wahyi ìwé tí Ghulam Ahmad Al-Qadiani tó lóun kọ fúnra wọn. níbi tí mo kà tán yẹn náà ni ẹ̀tún wò sàlẹ̀ díẹ̀ al-ayatu sab'un ó nínú àwọn mùjísà tọ́lọ́run fi ṣàánú wọn tó fi gbàdúrà wọn láti lè jẹ́ kí ayé mọ̀ wípé òun Ghulam Ahmad òjíṣẹ́ ọlọ́run lòun laqad anba'ani Allahu ta'ala fil bara'in al-ahmadiyya ó ní ọlọ́run ti fún un nírò ó ti fún un ní làbárí nínú tírà àwọn tó ń jẹ́ al-bara'in al-ahmadiyya tóun ti kọ tipẹ́tipẹ́ àní intishari tọ̀hún ni pé ọlọ́run ti sọ wípé ó ti sọ fún un tẹ́lẹ̀ wípé òun ọlọ́run ọba ó ràn àjàkálẹ̀ àrùn sí àwọn ará ilẹ̀ India àtàwọn èèyàn míì lágbàáyé natijata takdhibi nasi iyaya yóò máa jẹ́ ìbáwí fún pípé táwọn èèyàn padà pé òun Ghulam Ahmad ní irọ́ fantashara fil Punjab ba'da 25 aman min dhalika ó ní lẹ́yìn 25 years ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sígbà tí òun ti gba ìmísí látọ̀dọ̀ ọlọ́run òun náà ni àjàkálẹ̀ àrùn tọ́lọ́run sọ yìí tó wá dé sáwọn èèyàn lákọlákọ. ẹ dákun tabaré èèyàn kan nù ọmọnìyàn tó mọ̀ wípé láwọn àyè báyìí àjàkálẹ̀ àrùn ó ṣẹlẹ̀ ńbẹ̀ kí ló yẹ kó ń tọ̀ ń ṣe ó yẹ kó pè ìjọba sákìyèsí pé ìjọba ọlọ́run sì fi nǹkan báyìí hàn mí o wípé nǹkan kan ó ṣẹlẹ̀ báyìí ń gbà báyìí torí pé ẹni ọlọ́run wòlíì ọlọ́run ní Ghulam Ahmad ló pe rẹ̀ ẹni sì pe rẹ̀ ní wòlíì irú wọn a máa rí na ọlọ́run lè fi payá kó fi àwọn nǹkan kan hàn wọ́n irú ẹni bẹ́ẹ̀ àwa pè ìjọba ṣàkíyèsí pé ẹ jẹ́ ká ṣètò dèrú nǹkan bẹ́ẹ̀ kó tó ṣẹlẹ̀ o irú àwọn ìgbésẹ̀ tá a bá lè gbé gẹ́gẹ́ bí wìkọ́yà gẹ́gẹ́ bí prevention so ká tètè gbìyànjú ká palẹ̀ mẹ́ẹ̀kalẹ̀ Ghulam Ahmad wa ń wo ayé lẹ́yìn bí ọdún bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìbínú ọlọ́run tó ní òun ti mà tẹ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ ó wá dé ẹ dákun ṣé ẹni ọlọ́run lélẹ́yìí ṣé ó nífẹ̀ẹ́ aráàlú ẹ̀ bẹ̀lẹ̀ntàsí pé yóò nífẹ̀ẹ́ ará Nàìjíríà bẹ̀lẹ̀ntàsí pé yóò nífẹ̀ẹ́ àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ń bì bẹ̀lẹ̀ntàsí pé wọ́n nífẹ̀ẹ́ gbogbo èèyàn lágbàáyé ẹ dákun ta ló wá sọ fún mi pé ìjọ love for all níjọ Ahmadiyya ǹjẹ́ rí irú ìkórìíra báyìí rí lọ́dọ̀ ọjọ́ kan tó dàbí ti ìjọ Ahmadiyya kọ́lọ̀ kó ṣọ́ wa kúrò níbi aburú wọn. Ghulam Ahmad ti dákẹ́ nínú tírà Hakikatul Wahyi page 213 yẹn náà ṣì ni ó nínú àwọn àmì ọlọ́run al-ayatul hadiyatu wa sab'un nínú àwọn ìkúnlọ́wọ́ tọ́lọ̀ ń ṣe fún un Ghulam Ahmad ń fi ìparun àwọn èèyàn ogunlọ́gọ̀ èèyàn millions là ń sọ o àwọn èèyàn tó parun nípasẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá tí Ghulam Ahmad ń sọ̀rọ̀ nípa yìí millions ní ẹ̀ka tán lẹ̀ India millions ni wọ́n Ghulam Ahmad ó fi ṣe nǹkan àfirẹ́rìn ó sọ di nǹkan ìfiṣe fáàrí wípé ẹni ọlọ́run la wà ọlọ́run oníṣẹ́ aláìràn àwa lọ́wọ́ ó tún sọ nínú mọ̀jísà nọ́mbà 71 ẹ̀rí gbogbo mọ̀jísà Ghulam Ahmad báyìí mọ̀jísà ẹ̀ ìparun òun náà ni mọ̀jísà ẹ̀ ó ní àmì 71 tọ́lọ̀ fún òun ní pé allati katabtuha fi safhati 62 min kitabi sirril khilafa òun ti kọ́ sí pé 62 nù wé òun tó ń pè ní sirril khilafa wa hiya anni da'utu ọlọ́run bẹ ọlọ́run ẹ̀rí Ghulam Ahmad fúnra ẹ̀ ló ń ṣàdúrà ni mo sọ pé bóyá ọlọ́run ẹ̀ slow kò tètè fi àjẹ àwọn èèyàn yóò wá bẹ ọlọ́run pé ọlọ́run o mo sọ fún wa pé mi ni Mahdi mo sọ fún àwọn èèyàn pé mi ni Al-Masihul Maw'ud mo pera mi lójíṣẹ́ ọlọ́run nígbà tó ọlọ́run ò bá tètè fi ìbínú ẹ̀ ránṣẹ́ sí ayé Ghulam Ahmad fúnra ẹ̀ ní wàá bẹ ọlọ́run pé ọlọ́run o ọlọ́run bẹ ọlọ́run wàyí à ń ní dáhùn tó lè yóò sí ibà tọ̀ ń al-mu'adin ọlọ́run ti bẹ ọlọ́run pé ọlọ́run o gbogbo àwọn àfáà ilẹ̀ India tó ń gbógun tì mí yìí tí wọ́n ní àwọn ògbà fẹ́ mi nígbógun tì táwọn wí wọ̀nyí wọn kì í ṣe pé àwọn èèyàn nígbà náà lágbára púpọ̀ láti fi nǹkan kan ṣe Ghulam Ahmad wọn nírú agbára bẹ́ẹ̀ kánábà lágbára láti ṣe nǹkan kan ni wọ́n pàdánù níbi tí ẹ̀sìn ọlọ́run tó pàtàkì dé lọ́kàn àwọn mùsùlùmí nílẹ̀ India ń gbà náà ṣùgbọ́n Ghulam Ahmad ó ní ọ̀pọ̀lọpọ̀ agbára òyìnbó tó ń dáàbò bò ìjọba òyìnbó wọ́n fún ní protection tó tó àwọn mùsùlùmí sì ń gbà náà dẹ̀ ní kò ságbára lọ́wọ́ wọn ń bẹ lábẹ́ ìjọba òyìnbó kálukú ń ṣọ́wọ́ àwù so Ghulam Ahmad ó ń bẹ lọ́wọ́ pé gbogbo àwọn tó wá ń bá wọn jà yìí gbogbo àwọn afáà mùsùlùmí yìí kọ́lọ́n kó bá wọn pa wọn run kí àjàkálẹ̀ àrùn kó ṣẹlẹ̀ ńlẹ̀ wọn kí wọ́n kú dànù kí wọ́n kúkú kọ́lẹ́rà ikú tó padà pa Ghulam Ahmad fún rẹ̀ níparí. ayil mu'adina alladhina ma lahum fil hidayati min nasibi àwọn tó ń bá wọn ṣọ̀tá àwọn àfáà wọ̀nyí àwọn àfáà mùsùlùmí tí wọ́n pè wọn ní kèfèrí torí pé òun pèrè àwọn lánàbí Ọlọ́run torí pé òun sọ pé òun lọ́lá ju Isa ọmọ Maryam lọ àtàwọn kan náà àwọn ànábì Ọlọ́run kọ́lọ̀n kó bá ń kó parun bá wọn ẹ̀rọ ànábì elépè wà bá dàmú rúri ìdàtì àwámi min hadha du'a ńgbà tí ọ̀pọ̀lọpọ̀ bí ọdún mélòó kọjá lẹ́yìn àdúrà tó ń ṣe yìí sáàdà ta'unu hadha albalada ó ní àjàkálẹ̀ àrùn tó ń sọ yìí ló bá wọnú ìlú àwọn wá ìyẹn inú ìlú ilẹ̀ India fàgádàrọ ba'dun min al-a'da'i fàgádàrọ ba'dun min al-a'da'i al-idda'i dunya ó ní nípasẹ̀ àjàkálẹ̀ àrùn tó ṣẹlẹ̀ náà
làwọn kan bá gbẹ̀mí mì nínú àwọn ọ̀tá ìyẹn nínú àwọn àfáà mùsùlùmí tí wọ́n ń kọ tírà bó ohun tán ń pè wọ́n ní ọ̀tá ọlọ́run tí wọ́n ń ṣépè fún tí wọ́n pè wọ́n nírọ́ tí wọ́n gbà wọ́n gẹ́gẹ́ bí al-Masih al-Maw'ud. wa kana du'a'u katali ó nígbà tóun rí i pé ọlọ́run ti gbàdúrà àwọn ó bá wọn ṣẹ́gun oṣó ó bá wọn rẹ́yìn odi lòun bá bẹ̀rẹ̀ sí níbẹ̀ lọ́run pé wa khus rabbi min man aada salah wa mufsidan wa nazil alayhi rajza ونزل عليه الرجز حقا ودمري وفرج كروبي يا كريمي ونجيني ومزق قسيمي يا إلهي وعافري gbéra àwọn ọdún ní òun lòún bẹ lọ́n pé ọlọ́run kó bá wọn pa gbogbo àwọn ọ̀tá kó bá wọn pa ọrùn àbẹ́ẹ̀rí wọn ṣe aburú sí anabi sallallahu alayhi wa sallam anabi ń bẹ lọ́n fáwọn èèyàn ní pé kọ́lọ́n fi wọ́n mọ̀nà irú ta anabi eléyìí la rírí bí nuhu bá wá ṣépè fáwọn ìjọ ẹ̀ pé kọ́lọ́n kó pa wọ́n rẹ́ pé ọlọ́run má ṣe àwọn ẹnìkan kan kú nínú àwọn ìjọ wọ̀nyí ọdún mélòó ni nuhu àfi jíjẹ́ fáwọn ìjọ ẹ̀ ọdún mélòó ni Nuhu fi ṣe wàhálà lórí àwọn àjọ ẹ̀ 950 years ló fi ṣe wáàsí 950 years ló fi ń jíṣẹ́ fáwọn èèyàn ló ń ṣe wáàsí fún àtọ́rẹ́ mi ẹ̀gún ọlọ́run wá ní kí ojú ànábì Nuhu kó rí púpọ̀ nínú àdánwò ẹ dákun ẹ wá dúró sùúrù tí Nuhu ṣe ọdún mélòó ni Ghulam Ahmad fi jíṣẹ́ ọdún mélòó ló fi jíṣẹ́ Ghulam Ahmad tẹ̀síwájú kí ẹ lè mọ̀ wípé ànábì iṣẹ́ ànábì tó ń wá ìparun fún ayé ni kadhalika jaa fi kitabi oníbàkanáà ó ń bẹnu tíra mi tí mo pè ní ìjázu ahmadi inú tíra àwọn tó ń pè ní ìjázu ahmadi an-nubu'atu taliya ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ kan bẹ́ẹ̀ tó ń sọ wípé ó mú orin náà wá kí má wulẹ̀ máa sọ àsọtúnsọ gbogbo tó sọ ń bẹ̀ náà ni wípé òun bẹ lọ́hùn pé kọ́lọ́hùn kó jẹ́ kí ìbínú ẹ̀ kó kárí gbogbo àwọn aráàlú tí wọ́n gbà fóun gẹ́gẹ́ bí ànábì ọlọ́run a sọ fún wa wípé àwọn ará India ń gbà yẹn kì í ṣe pé wọ́n dáná sunlé Ghulam Ahmad kì í ṣe pọ́n pọ́ mọ́ ẹ wàláhì wọn rí nǹkan kan fi ṣe àbí ká sọ wípé àwọn ò tiẹ̀ ní lọ́kàn láti fi nǹkan kan ṣe wọ́n ṣe nǹkan kan fún kọjá pé wọ́n ń kọ tírà sọ̀rọ̀ ẹ̀ṣà tú àṣírí ẹ̀ fáwọn èèyàn pé òpùrọ́ ni o kì í ṣe ànábì ọlọ́run òpùrọ́ ni o kì í ṣe yín sọ ọmọ Maryam tá ànábì ló ń bọ̀ nígbẹ̀yìn ayé òpùrọ́ ni kì í ṣe alimam Muhammad ọmọ Abdullah èyí tó ń bọ̀ nígbẹ̀yìn ayé tá à ń pè ní alimam al-Mahdi ẹnu táwọn afáà ṣe òjò bẹ́ẹ̀ náà lọ bí èpè bí kí wọ́n kú òun náà ni Ghulam Ahmad ṣáà ń rorò wọ́n so bó ṣe sọ ní péjì yẹn nínú orin náà ó tún sọ ní péjì tó tẹ̀lé náà page 214 ó ní wàkọ̀dí nushira hadha ilham gbà tó ń bẹ lọ́n pé kó parun bá àwọn ọ̀tá àwọn ní àwọn àfáà mùsùlùmí tó ń gbógun ti àti gbogbo ẹni tí ó gbà fóun ó ní wọ́n sì gbé ìkéde náà jáde wọ́n sì gbé ọ̀rọ̀ náà jáde nínú newspaper àwọn tí í ṣe alhakam àti albadiru ìnàká fatala àdéhìyà tìlmazkura ànífà alẹ́tì dáhùn tó bí ó ní gbogbo àdúrà tó ń ṣe lẹ́ẹ̀kan nínú ilé orin tó ń kọ yẹn báyìí ìdá ìlmọ̀ ànídìínà ṣẹ̀díìd nígbà táwọn ọ̀tá tí wọ́n yé fẹnu gún wọn pẹ̀lú pé wọ́n ń pè wọn nírọ́ wọ́n sì ń pè wọn ní kèfèrí torí pé òun pè àwọn lánàbí ọlọ́run kọ́ di kubilat fi hadratillah ọlọ́run ti gba gbogbo àdúrà náà ìpè ọlọ́run ti gba gbogbo ìpè náà ó ti sáyẹ̀nsì wa nazala alayhim adhabu ta'un misla nari hasba nubu'at ó ní ìyà kọ́lẹ́rà ìyà àjàkálẹ̀ àrùn ló bá ṣẹlẹ̀ sí àwọn aráàlú gbogbo èèyàn nílẹ̀ India ọ̀pọ̀ èèyàn nílẹ̀ India gẹ́gẹ́ bí ó ṣe wáyé nínú àdúrà tóun ṣe síwájú àtẹ̀bẹ̀ tóun bẹ ọlọ́run fahalaka ulufun minal a'da ó ní thousands nínú àwọn ọ̀tá àwọn ẹ̀dá kan náà thousands tó wí ṣé ẹrù pàápàá nìkan ní thousands ó jẹ àtàràlú àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n kọ̀ tí wọ́n gbà fún Ghulam Ahmad ó ní níparun bá dé bá wọn alladhina kanu yu'adunani àwọn tí wọ́n ń bá mi ṣọ̀tá wa kanu yazkurunani bi kalimatin nabiyya tí wọ́n sì ń bú mi pẹ̀lú àwọn ìbú tí ò dá ẹ̀dá àgùn torí pé wọ́n bú lásán wọ́n pè ń kèfèrí wọ́n ló ń parọ́ mọ́ Ọlọ́run ṣé náà ló tó kí ó bẹ Ọlọ́run pé kí àjàkálẹ̀ àrùn kó pa wọ́n tọmọtọmọ. àfẹ́rí nǹkan báyìí Ghulam Ahmad ó tẹ̀síwájú nú ẹ̀ o láti máa yọ àwọn èèyàn pẹ̀lú aburú èyí tí Allah subhanahu wa ta'ala tó kádàrá pé yóò ṣẹlẹ̀ sí wọn. gẹ́gẹ́ bí Ghulam Ahmad ṣe dá wa padà sínú kan nínú ìwé ẹ̀ lẹ́ẹ̀kan mo fẹ́ káyà sáré wo ìwé náà kí ló wà ń bẹ̀ ìwé Hamamatul Bushra tá bá wo page 201 nínú kọ̀sídà tó kọ wọ́n fún un lákọ̀ọ́lé pé kọ̀sídatun latifa li mu'allifi hadhihi risala fi bayani mafasidi zaman في بيان مفاسد الزمان وضرورة رجل يهدي إلى طرق الرحمن ونات سيد الأنبياء وفخر الإنس والجان صلى الله عليه وسلم Ghulam Ahmad kọ sínú kọ̀sídà náà wípé falamma tagal fiskul mubidu bisaylihi ó nígbà tí òun rí pé àwọn ará ilẹ̀ India wọ́n ti kọjá ayé wọn àbí àsìkò tọ́lọ̀ ń gbé wọn dìde òun rí pé ará ayé wọn ti balẹ̀ jẹ́ púpọ̀ ìbìlẹ̀ jẹ́ pọ̀ wọ́n mu tí wọ́n ń ṣe ṣìnà èyí tó wá tóbi jù nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ṣe Ọlọ́run òun náà ni wípé wọ́n pe òun Ghulam Ahmad nírọ́ gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ tẹ́lẹ̀ wípé inú ẹ̀ṣẹ̀ tó tóbi jù lọ́dọ̀ Ghulam Ahmad àtijọ́ Ahmadiyya òun ni kéèyàn pe Ghulam Ahmad nírọ́ òun ló tóbi jù ló fi sọ fún wa wípé kúfùrù méjì ló wà
nínú àwọn ọ̀rọ̀ tí mo ti sọ nígbà tí mo ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ Ahmadiyya sí gbogbo mùsùlùmí yòókù, níbi tí mo ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọ Ahmadiyya sọ pé gbogbo mùsùlùmí tí ó bá gbà fún Ghulam Ahmad kèfèrí ni wọ́n. wọ́n gbà ń bẹ̀ wípé kúfùrù méjì ló wà, kí ṣe kúfùrù pẹ̀lú Ọlọ́run àti ṣíṣe kúfùrù pẹ̀lú Ghulam Ahmad. ṣíṣe kúfùrù pẹ̀lú Ọlọ́run ìyẹn ni pé ṣíṣe ìgbàgbọ́ sọ́lọ́run àti ṣíṣe ìgbàgbọ́ sí Ghulam Ahmad. ìran kúfùrù méjì tó wà nìyẹn. tẹ́ bá padà lọ gbọ́ késẹ̀tì yẹn, Ahmadiyya sọ pé kèfèrí ni gbogbo mùsùlùmí 1 to 6 ẹ̀rí ẹgbọ́ ọ̀rọ̀ yẹn ń bẹ̀, torí pé mi rántí níbo ni ọ̀rọ̀ yẹn gangan wà nísìn nínú àwọn ìwé Ghulam Ahmad, àfìgbà tí n bá tó yẹ pépà mi wò. Ghulam Ahmad sọ pé ńgbà tí ẹ̀ṣẹ̀ àwọn èèyàn wá pọ̀ pẹ̀lú pé wọ́n pè mí nírọ́, falamma tagha al-fisqu al-mubidu bisaylihi tamannaytu law kana al-waba'u al-mutabbiru. tamannaytu law kana al-waba'u al-mutabbiru. Ghulam Ahmad sọ pé ńgbà tó ń rí pé ìkọjá làwọn èèyàn ti pọ̀, mẹsáyà tọ́lọ́run rán wá tún ayé ṣe, òun náà lẹ gbógun tilẹ̀ lẹ́gbàgbọ́ yìí, ló ń bá bẹ lọ́hùn wípé Ọlọ́run ò jẹ́ kí ìbínú rẹ̀ jẹ́ kó ṣẹlẹ̀, jẹ́ kí ìbínú ẹ̀ kó sọ̀kalẹ̀ àwọn èèyàn lórí kan lè dá ọmọ pé ìwọ ló rán mi. ẹ̀dàkùn ní títorí ti Ghulam Ahmad nìkan ó bẹ lọ́hùn ìparun fún millions àwọn èèyàn. ó tẹ̀síwájú nínú Hamamatul Bushra ní péjì yẹn náà page 201, ó ní fa inna halaka an-nasi inda uli nuha ahabbu wa awla min dalalin yukhasiru. ó nítorí wípé kí parun dé báwọn èèyàn, kí wọ́n kẹ́rù sọ́kọ̀ kan kọjá sọ́run, kí wọ́n wọlé sùn kan tètè kú, ó kúkú dá ju kí wọ́n wá ṣe kèfèrí pẹ̀lú ẹni tọ́lọ́run gbé dìde sí wọn gẹ́gẹ́ bí òjíṣẹ́ tí ó padà yẹ kí wọ́n ṣòfò lọ. àbẹ́ rí nǹkan báyìí, ẹ̀rí pé Ghulam Ahmad ó fẹ́ràn ayé bẹ́ẹ̀ lóòótọ́, ó fẹ́ràn ayé púpọ̀, ó fẹ́ràn àwọn èèyàn. ó rí wípé ẹ̀yin èèyàn kàkà kẹ́ kúkú wà láyé kí wà láyé má wúlò, torí pé ẹ padà jẹ̀yà náà ni, ẹ máa ṣẹ̀mí tí ò dẹ́ máa balẹ̀ jẹ́, ẹ kúkú tètè yá kú dàrí jẹ́ kúkú bẹ́ lọ́hùn fún yín kẹ́ ẹ tètè kú. ní Ghulam Ahmad bá bẹ́ lọ́hùn fáwọn èèyàn wípé kí ikú pa àwọn èèyàn o, kó ní kálukú wọn kán kẹ́rù sọ́kọ̀, kí wọ́n ó kú dànù nítorí pé wọn nígbàgbọ́ nínú ẹ̀. abẹ́rẹ́ ànábì aláàánú Ghulam Ahmad lọ ní tọ́lọ́run rán sáyé tí wọ́n ń pè ní aláàánú fún gbogbo ayé, ẹ̀rọ aláàánú báyìí, ẹ̀rí kó láàánú àwọn èèyàn lóòótọ́, ìpè kàkà kẹ́ wà láyé kẹ́ má gbà fóun Ghulam Ahmad, kúkú kú dànù kẹ́ tètè kú, ìyẹn kúkú dá á dájú kẹ́ wà láyé kẹ́ tún máa fi kọ́ àwọn ọmọ yín wípé kọ́ má gbà fóun Ghulam Ahmad, torí tẹ́ bá tẹ̀síwájú láti máa ṣe ẹ wulẹ̀ wá ṣòfò ni, òun ò sì fẹ́ kẹ́ ẹ ṣòfò, ó dáa ẹ kú dànù kí àìsàn kọ́lẹ́rà ó pa yín dànù. inna lillahi wa inna ilayhi raji'un. Allahu sallim ya rabbi sallim. bákan náà tá bá lọ sínú ìwé at-Tadhkira tí wọ́n kó revelations àwọn wáàyí Ghulam Ahmad tí wọ́n kó sí ìwé burúkú náà, ẹ bá wo ìyẹn at-Tadhkira nídìí lárúbáwá ní kìí ṣe ti English ẹ bá wo page 812 ẹ bá ń bẹ̀ nínú àwọn àṣẹlẹ̀ tí Ghulam Ahmad sọ pé tí wọ́n ló ṣẹlẹ̀ ní 1908. ó ní innama akhbarani Allahu ta'ala bihi, nínú làbárè tọ́lọ́wọ́n bá lékiọlá tó fi tó mi létí òun Ghulam Ahmad, huwa anna dunya idha lam tatawarra an siratiha sayyi'a, ó ní pé tí ayé ò bá lọ túbá kó yí padà, wa lam tatub an ma'asiha, tí wọ́n sì yé ṣe Ọlọ́run. irú ẹ̀ṣẹ̀ wo èyí tó tóbi jù nú ẹ̀ṣẹ̀ ṣẹ̀ lójú Ghulam Ahmad òun náà ni pé kíyàn ṣe kèfèrí pẹ̀lú òun Ghulam Ahmad tí ṣe al-Masihul Maw'ud lọ́dọ̀ rẹ̀. ó ní táyé ò bá lọ túbá kan lọ yí padà kan bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa, fasatanzilu alayha kawarisu murawwi'a, àwọn bínú Ọlọ́run ọba yìí tí dẹ́rù bá ní, tí jẹ́ kóyún jábọ́ lára aboyún, yóò padà ṣẹlẹ̀ sára yìí o. walan yabraha bala'un hatta yazhara bala'un akhar. Ghulam Ahmad sọ pé ìbínú Ọlọ́run kan kò ní tí kásẹ̀ ńlẹ̀ lára àwọn èèyàn báyìí tẹ́mi ó tún máa fi sọ̀kalẹ̀. àfàgùlà ilé pọ̀. hatta yadhiqa an-nasu dhar'an, títí ara òfin ní àwọn èèyàn wa yaquluna ma hadha alladhi huwa waqi', irú èwo ló ṣẹlẹ̀ yìí. wa kathirun minhum yasiruna kal-majanin, látara àdánwò Ọlọ́run tó ń sọ̀kalẹ̀, ìbínú Ọlọ́run tó ń sọ̀kalẹ̀ láwọn èèyàn lórí àwọn èèyàn, ọ̀pọ̀ nínú àwọn èèyàn wà di kal-majanin min wat'atil masa'ib, látara àdánwò tí yóò máa kọlù wọn, yóò ti fẹ́ yí ọpọlọ ẹlòmíì padà sáyì dáńgbà nínú wọn débi pé wọ́n máa wùwà gẹ́gẹ́ bí ẹni tí wèrè kọlù. àbẹ́ rí nǹkan ntọ́kàn ní Ghulam Ahmad oníkálukú wa la mọ̀ wípé ayé yìí ayé bàjẹ́ lóòótọ́, ẹni bá láyé ò bàjẹ́ ń tọ̀ ń tan rẹ̀ ni. ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà àwọn oníwàásí wọn àjá àwọn èèyàn lọ́kàn oore Ọlọ́run. Ọlọ́run ní kul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah. àwọn àfọwòye ṣe wá sí pé ẹlẹ́ṣẹ̀ ẹ túbà, ẹ yí padà kẹ́ ṣe dáadáa. wọ́n tún bá àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́hùn wípé Ọlọ́run ò kó àwọn èèyàn yìí kúrò lórí ilẹ̀, torí pé Ànábì sallallahu alaihi wasallam ó ti sọ fún wa wípé àwọn àjọ òun níjọ́ ìkẹyìn umma Ànábì sallallahu alaihi wasallam àwọn ní akhirul umam. Ànábì dẹ̀ ti bẹ́ẹ̀ lọ́hùn pé kọ́lọ́hun má fi ìbínú ẹ̀ kó wọn kúrò ńlẹ̀. èwo ní ti Ghulam Ahmad tó ń bá àwọn ẹlẹ́ṣẹ̀ bẹ Ọlọ́run ọba pé kọ́lọ́hun kó bínú sí gbogbo èèyàn nítorí pé wọ́n pè òun Ghulam Ahmad nírọ́.
àbí nítorí pé wọ́n ń ṣe lọ́wọ́ wọn mutí wọ́n ń ṣe ṣìnà ṣéyàn máa ń ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ohun tó ti ṣe ọlọ́run bẹ ọlọ́run pé kọ́lọ́run má ṣe ní Ghulam Ahmad ń bẹ ọlọ́run pé ọlọ́run ó yá tètè máa ṣe kíákíá kó o lè fi hàn wípé òun Ghulam Ahmad òjíṣẹ́ ìwọ ọlọ́run ni òun ṣe. ẹ wo page 812 ẹ ó bá ọ̀rọ̀ tí mo sọ nísìnyí bẹ́ẹ̀ wallahu al-musta'an. aburú tí Ghulam Ahmad ṣe lára àwọn ẹ̀dá ọlọ́run á rí pé ẹ̀yin náà rí pé ó pọ̀ kọjá àfẹnusọ nísìnyí. mo sì sọ fún alẹ́ kan wípé èèyàn mélòó ló kú nínú àwọn àṣẹlẹ̀ wọ̀nyí ogunlọ́gọ̀ èèyàn ni thousands ni àbí ká sọ pé millions ẹni bá ka ìtàn ilẹ̀ India àtàwọn àgbà tí àwọn àṣẹlẹ̀ wọ̀nyí fi ṣẹlẹ̀ ńbẹ̀ kódà afẹ́ lè sọ pé títí dàsìkò yìí irú àwọn àṣẹlẹ̀ bẹ́ẹ̀ sì ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí nature àdúgbò àyè ibi tí wọ́n wà ńbẹ̀ yẹn. nítorí kíni Ghulam Ahmad sọ pé torí pé wọ́n ń ṣe lọ́hùn ó dáa ń gbà wọ́n àṣẹ lọ́hùn ṣé n tó kàn náà ni pé kí wọ́n bẹ́ lọ́hùn kó kó wọn kúrò ńlẹ̀. àti wípé àwọn aráàlú náà gan tí Ghulam Ahmad ń bẹ lọ́hùn fún àwọn ará Bombay lásìkò Ghulam Ahmad bí wọ́n ti rí tẹ́lẹ̀ náà ni wọ́n rí aburú wọn ò lékún la zada fiskuhum fi zaman al-mirza lásìkò Ghulam Ahmad kì í ṣe wípé àìdá wọn wá pọ̀ sí ju ti tẹ́lẹ̀ lọ bẹ́ẹ̀ sì ni kò bukú ẹni tó jẹ́ abọ màálù náà ló ń bọ̀ àwọn ló sì pọ̀ jù lásìkò Ghulam Ahmad ń bẹ̀ yẹn mùsùlùmí náà ni tó ń kírun ẹ̀ ó ń gbàwẹ̀ ó ń yọ sàká bó ṣe lágbára mọ́ kì í ṣe wípé aburú náà wá pọ̀ lásìkò Ghulam Ahmad náà débi wípé ẹ̀ṣẹ̀ náà wá di tí ó wá pọ̀ kọjá ní tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ rárá Ghulam ló wulẹ̀ ya ẹni bí fún rẹ̀ oníkórìíra ọmọ ayé ìṣù tó fẹ́ kí Ọlọ́run fi ìbínú ẹ̀ kó fi pa ayé rẹ̀ lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó ti bẹ Ọlọ́run wípé kí Ọlọ́run má pa ayé rẹ̀ k'Ọlọ́run kó dá wọn sí. bákan náà nínú aburú tí Ghulam Ahmad ṣe òun náà ni wípé láwọn àsìkò kan tí àjàkálẹ̀ àrùn táǹpẹ̀ ní àtọ̀hún nínú èdè Lárúbáwá tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ India tí ìjọba ilẹ̀ India àtàwọn àfáà ẹ̀sìn tí wọ́n ń gbìyànjú lórí bí àwọn èèyàn ṣe bọ́ lóko àìsàn àjàkálẹ̀ àrùn tí ó ń lọ. ìjọba gbé ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn ètò ìwòsàn kalẹ̀ fáwọn èèyàn àtàwọn abẹ́rẹ́ tí wọ́n ó gbà tí ó máa jẹ́ ohun ìdáàbòbò fún wọn kúrò níbi kí àjàkálẹ̀ àrùn náà kó kọlù wọn láti má jẹ́ kí àjàkálẹ̀ àrùn náà kọlù wọn. ṣùgbọ́n Ghulam Ahmad ti tiẹ̀ ń tó sọ fáwọn ọmọ àjọ ẹ̀ ní wípé àwọn ọmọ àjọ òun wọn ní gba abẹ́rẹ́ kankan torí Ọlọ́run ti ṣàdéhùn fún un wípé ilé òun Ghulam Ahmad ó ti di safinatu Nuh ilé òun ó ti di safinatu Nuh ẹni tó bá wọnú ilé náà naja mina ta'un ẹni náà sì ni yóò là kúrò níbi aburú àjàkálẹ̀ àrùn tó ń ṣẹlẹ̀ káàkiri. ǹjẹ́ ọ̀rọ̀ Ghulam Ahmad ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ ẹ padà máa gbọ́ ṣùgbọ́n tí mo fẹ́ lò níbí ni pé Ghulam Ahmad Ọlọ́run wá bẹ Ọlọ́run gbà tó ń rí pé ìjọba ń gbìyànjú láti la àwọn èèyàn àtàwọn àfẹ́sìn àwọn àfáà tó dúró déédéé àtijọba yabsuluna juhdahum li inqadhi al-bashariyyati min waba'i ta'un láti lè kó àwọn èèyàn là kúrò níbi aburú àjàkálẹ̀ àrùn náà. mutawwirina masulan la'allahu yanfa' fi himayati an-nas minhu tá ń gbé àwọn àwòsàn kalẹ̀ fáwọn èèyàn irú abẹ́rẹ́ oníranran tí wọ́n gbà káìsàn náà má bàa kọlù wọn. yakul Ghulam Ahmad sọnù tírà ẹ̀ tó pè ní Mawahibur Rahman ó ní fashakautu ila al-hadra Ghulam Ahmad nílò òun bá lọ bẹ Ọlọ́run ọba òun bá kébò sí lọ bá al-hadra òun lọ kébò sí bá Ọlọ́run tiẹ̀ ló ń jẹ́ hadra lòun bá kébò sí lọ sí ààfin Ọlọ́run li yubarri'ani mimma qil kọ́lọ̀ ń ṣàánú kó nù tí àwọn èèyàn sọ nípa àwọn. ìyẹn ni wípé àwọn èèyàn sọ wọ́n ń bú òun káàkiri pé òun ní káwọn máa yọ òun kí wọ́n má gba àwọn abẹ́rẹ́ náà torí pé Ọlọ́run fúnra Ọlọ́run ni ó dáàbò bò wọ́n Ọlọ́run ní káwọn jọ tòun má gba abẹ́rẹ́ àjàkálẹ̀ àrùn ò sì lè dọ́dọ̀ wọn. Ghulam Ahmad sọ pé òun bẹ Ọlọ́run wa yubtila amala at-tat'im òun sì bẹ Ọlọ́run wípé kí Ọlọ́run kó ṣàánú òun kó làwọn olóhùn bẹ Ọlọ́run ọba wípé kí Ọlọ́run kó bá wọn ba iṣẹ́ fascination tí wọ́n ń fún àwọn èèyàn yẹn injection tí wọ́n ń fún àwọn èèyàn pé kí àìsàn àjàkálẹ̀ àrùn náà kó má bàa dọ́dọ̀ wọn Ghulam Ahmad wá lóhùn bẹ Ọlọ́run pé Ọlọ́run kó bá wọn ba ṣe abẹ́rẹ́ náà jẹ́ wa yuzhira fihi shay'an min al-afa kọ́lọ̀ ń jẹ́ kí kọ́lọ̀ kó fi àmì rẹ̀ hàn lára abẹ́rẹ́ náà kó má jẹ́ kí abẹ́rẹ́ náà ṣiṣẹ́. ẹ dákun kí ló tún kù tẹ́ ń retí lọ́dọ̀ ìjọ Ahmadiyya gánà anábì wọn lélẹ̀ yìí àwọn èèyàn kan gbìyànjú pé kí àjàkálẹ̀ àrùn kó má pa àwọn èèyàn nínú ìlú Ghulam Ahmad ń bẹ lọ́hùn wípé abẹ́rẹ́ tí wọ́n máa fún àwọn èèyàn náà abẹ́rẹ́ náà Ọlọ́run òun bẹ̀ ọ́ ìwọ ọba ńlá má jẹ́ ká abẹ́rẹ́ náà ṣiṣẹ́ jẹ́ kí àìsàn náà kó máa pa wọ́n ni
àbẹ́ rí nǹkan báyìí nínú tíra Mawahibur Rahman ló wà ẹ dákun torí tọ́lọ́ lẹ́ni n tó dára lójú ni pé ọ̀pọ̀ èèyàn ló kọ́ ti Ghulam Ahmad níwájú ayé àti lẹ́yìn ayé ní wẹ́ẹ̀sì àti ní gbogbo ibikíbi àti nílẹ̀ lárúbáwá àti lọ́dọ̀ tiwa láfíríkà ń bì náà kódà ní Asia ń bi tí Ghulam Ahmad ti dìde ẹ dákun ìgbà tó yá pé àwọn tí wọ́n kọ́ tiẹ̀ wọ́n pọ̀ sí ni èyí èèyàn tó ń ṣépèlé Ghulam Ahmad lójúmọ́ wọ́n ń pọ̀ sí ni àwọn tó kórìíra ẹ̀ wọ́n ń pọ̀ sí ni. ǹjẹ́ kí ló dé tí khalifa ìjọ Ahmadiyya tó pèrè ní Masrur Ahmad yìí tó jókòó sí London tó ń ṣayé kí ló dé tí ò bẹ́ lọ́hùn wípé gbogbo oògùn táwọn èèyàn ń lò kó má ṣiṣẹ́ lára wọn nítorí kíni nítorí pé wọ́n pe Ghulam Ahmad ń rọ́. فلعل الفسق المبيد في هذا الزمان أشد مما كان عليه زمن المرسى torí wípé ńgbà tí Ghulam Ahmad lóhun bẹ Ọlọ́run wípé kí àdánwò Ọlọ́run kí ìbànújẹ́ kí ìbínú Ọlọ́run kó sọ̀kalẹ̀ sáwọn èèyàn lórí torí pé ẹ̀ṣẹ̀ wọn ti pọ̀ jù ẹ dákun ṣé ẹ̀ṣẹ̀ wa pọ̀ lásìkò wa yìí ju ti àsìkò Ghulam Ahmad lọ bí Ghulam Ahmad bá ṣẹ̀ mí dásìkò tá a wà yìí tó wá rí ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe Ọlọ́run lé ní ẹ dákun kí ni ìbá bẹ Ọlọ́run fún wa jàmá ṣé yóò ní kí sáma jábọ́ọ̀lù wọn lórí ni àbí káwọn òkè kí wọ́n ṣídìí kán máa dé ìlú kọ̀ọ̀kan mọ́lẹ̀ Ọlọ́run ṣọ́ wa kó ń bi ìbínú ẹ̀ ó mà ṣe ó ṣe ní láàánú púpọ̀ díẹ̀ nú ọ̀rọ̀ tí mo kà jáde yìí láti lè tún gbọ́ yé ẹ wo átíkù kan tí àfa àgbà kan nínú ìjọ Ahmadiyya tá a sọ pé ó fi ìjọ náà sílẹ̀ ìyẹn Ustaadh Ali Sa'īd ẹ kàn ra kọrúkọ Ali Sa'īd sórí YouTube àwa tá a bá nídìí àwọn fídíò sẹ yóò gbé wá fún wa nínú ẹni tí ẹ ti gbọ́ púpọ̀ nínú àṣírí ìjọ Ahmadiyya òní Ali Sa'īd wà torí pé àwọn wọ̀nyí ni Ahmadi tí wọ́n jẹ́ lárúbáwá àwọn tún gbónu kákáká wọn àjàbí àwọn aláìmọ̀ kan tọ̀dọ̀ tí wọ́n ń bì yìí. Ali Sa'īd ọkọ̀ átíkù kan ẹ̀rí díẹ̀ mú nínú àwọn ọ̀rọ̀ tí yóò ṣe wá láǹfààní nínú tí mo sọ yìí yàtọ̀ fáwọn tí mo ti kóòtù tẹ́lẹ̀. átíkù yìí ó pè ní atakrahu an-nasa ayyuha al-ahmadiyyu ila hadha al-haddi am lasta mu'minan haqqan bil mirza. ìgbà tí Ali Sa'īd kó nù ìjọ Ahmadiyya nínú àwọn átíkù tó kọ ó kọ ilé yìí ó ń sọ pé ìwọ Ahmadi ó sì kó kórìíra àwọn èèyàn dé level yìí débi wípé abẹ́rẹ́ tán ń gbà fún àjẹsára káìsàn má bàa kọlù wọn ó ń bẹ lọ́hùn wípé kábẹ́rẹ́ náà kó má ṣiṣẹ́ ṣé ó kórìíra àwọn èèyàn dé level yìí am anta àbí am lasta mu'minan haqqan bil mirza àbí wọ alamadi àbó onígbàgbọ́ nù ànábì Ghulam Ahmad mani ìkànnì méjèèjì nílò tọ́ ṣíjọ Ahmadi bá lè fẹ́ nu ẹ̀rín ilẹ̀ wípé bẹ́ẹ̀ ni àwọn gbà Ghulam Ahmad gbọ́ gbogbo ìpè tó sì ń ṣẹ́wọ̀n ni ó ṣe right bó ti ṣe ni ó dá bó ṣe ṣe fáwọn èèyàn àwọn sì lẹ́tọ̀ọ́ láti máa ṣerú èpè bẹ́ẹ̀ torí bóòlù ànábì ó ṣe ṣe nǹkan táwọn èèyàn nílé kọ́ ṣe ẹ̀ kí ló torí ẹ̀bẹ̀ lọ́hùn ìbínú Ọlọ́run fáwọn èèyàn lásìkò yẹn ni pé wọ́n kọ tiẹ̀ sílẹ̀ wọn gbọ́ wọ́n pè nírọ́ wọ́n ní òpùrọ́ ní Ghulam Ahmad ó dáa àwọn tó pe Ghulam Ahmad nírọ́ lásìkò tá a wà yìí náà wọ́n pọ̀ ju tàná lọ ọ̀ya ẹ pé àwọn tìmẹ́yìn ẹni kí wọ́n bọ́ sórí rédíò kí wọ́n tún ṣe èpè ńláńlá àbí káwọn náà kọ́ sínú ìwé wọn kí wọ́n sì fi kọ́ àwọn ọmọ tí wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ ní yunifásitì wípé kí àjàkálẹ̀ àrùn kó kọlu àwọn èèyàn kábẹ́rẹ́ tí wọ́n ń gbà kó má ṣiṣẹ́ lára wọn torí kíni kí wọ́n tètè kó torí pọ́n pé Ghulam Ahmad nírọ́. àbí al-khiyaru thani tó kù wájú àwọn tìmẹ́yìn òun náà ni pé kán pé àwa ló mọ̀ pé ànábì burúkú là ànábì tẹ́lẹ̀ ó dáa láti ní ìlọ ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu kíjọ Ahmadiyya kan bẹ̀rẹ̀ sí ní di mùsùlùmí ní tuntun yàtọ̀ fún ìsìlámù fèkì tán láwọn ń ṣe tẹ́lẹ̀ kí wọ́n di mùsùlùmí kán wá padà lẹ́yìn Ghulam Ahmad ẹ ṣe kánú méjèèjì torí pé ẹ̀yin náà mọ̀ wípé ẹ lè mú wánú àkọọ́lẹ̀ pé ẹnìkan ya pòkì ó sì kórìíra humanity tẹ́lẹ̀ ń jà fún ẹ̀yin Ahmadiyya yìí tó tó ànábì yìí àbẹ́ rí àpèjúwe tẹ́lẹ̀ mú jáde nínú tàn kẹ́nìkan pé ẹ̀lẹ́ni Ọlọ́run kó sì máa bẹ́ lọ́wọ́n parun fáwọn èèyàn nítorí pé wọn àgbà gbọ́ tó ẹ mú kan nínú méjèèjì fakultuhuma amrani ahlahuma murrun ṣùgbọ́n ìkíní kejì ló korò bí wọ fún ẹ̀yin Ahmadiyya láti ṣe bẹ́ẹ̀ pé Ghulam Ahmad nírọ́ ó ṣòro fún yín láti ṣe torí ọkàn ẹlòmíì ti lé nu yín Ọlọ́run ní kó ṣe ọkàn náà rọ̀ fún yín bákan náà bẹ́ẹ̀ pé nírọ́ tẹ́ wà lórí ẹ̀ wípé bẹ́ẹ̀ ni ànábì yẹn lẹ́tọ̀ọ́ láti máa ṣépè fún àwọn èèyàn gbogbo orí èpè tó ṣẹ́ yẹn àwọn èèyàn lẹ́tọ̀ọ́ sí torí pé ẹ̀ṣẹ̀ wọn ti pọ̀ jù wọ́n pe ẹni tọ́lọ́run rán sí wọn nírọ́ àjásí wípé ayé ò ní yẹ wọn ò ní gbò láti máa fi ẹ̀sùn tí wọ́n fi kan Ghulam Ahmad kàn yín tí wọ́n fi kàn láti máa fi kàn yín ayé ò ní yẹ wọn ò ní gbò láti máa sọ fáwọn èèyàn pé àfi kí wọ́n sá fún jọ Ahmadiyya ẹ̀ tún máa bẹ́ńbẹ̀ náà pẹ̀lú ìdójútì náà ni torí náà ńkọ́ ẹ máa wo tèmi tí mò ń sọ̀rọ̀ ó wáyé pé ẹ mà mí níbi kan yẹn nífẹ̀ẹ́ sí mi ẹ tẹ̀lé òótọ́ ọ̀rọ̀ tí mò ń bá yín sọ káyé yín lè bá a dá ìjọ Ahmadiyya ẹ padà lẹ́yìn Ghulam Ahmad eléyìí ò ń ṣe ní Ọlọ́run ọ̀tá humanity ò ní
kò nífẹ̀ẹ́ aráyé kódà kò nífẹ̀ẹ́ yín gan fúnra yín torí fẹ́ káyé yín bàjẹ́ téèyàn bá níkà púpọ̀ yóò fi díẹ̀ nú ẹ̀ ṣe ra ẹ̀ àbí kó fi ṣe àwọn ọmọ ẹ̀ mọ̀lẹ́bí yín náà wà nú àwọn tí nǹkan táwọn wí yóò ṣẹlẹ̀ sí wọ́n ní àfáà tó níyàn ó mú ọmọ tiẹ̀ náà ní jẹ tíra nígbà tẹ́ bá ń bẹ lọ́hùn kí ìbínú ọlọ́run kó sọ̀kalẹ̀ láwọn èèyàn lórí ṣé ọlọ́run ó da àwọn fámìlì tí yín sí ni ẹ̀yin ìjọ Ahmadiyya ẹ ronúpìwàdà ẹ túbà kíkú ó tó mú yín kúrò lórí ilẹ̀ yìí lójijì mo bí ọlọ́run balẹ̀ kẹ́lá kó foríjì mi àti ẹ̀yin náà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.